Praise the Lord. Hallelujah. Praise the living Jesus. Mo kí wa lẹ́ẹ̀kan sí àdúrà gbogbo wa ti gbà lórúkọ Jésù Kristi. Ọlọ́run Mósè ò ní padà lẹ́yìn wa. A ti ṣe part 1, part 2 la fẹ́ ṣe yìí. Ọ̀rọ̀ tí mò ń bá lọ tí òjò fi bẹ̀rẹ̀ òun ni wípé ó ti yé wa ń sìn èmi personal ó ti yé mi wípé ọ̀dọ̀ Ọlọ́run ni gbogbo everybody ti ń gbàṣẹ. Ó ti yé mi o lójú tèmi fi wò báyìí ní ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí lọ́wọ́lọ́wọ́ òun ni pé kò sí alágbára kankan níbìkan ju ọ̀dọ̀ Ọlọ́run lọ. Kò sí alágbára kankan lẹ́yìn Ọlọ́run. Kò sí wòlíì níbì kankan. Kò sí pásítọ̀ níbì kankan. Kò sí evangelist níbì kankan. Kò sáàfáà níbì kankan. Kò sáláwo kankan lẹ́yìn Ọlọ́run. Ọlọ́run ló yàn wá sójú iṣẹ́. Gbogbo wa pátápátá a ní ìdí láti máa bára wa jà. Kò sídìí tó yẹ ká fi máa jà. Ìfẹ́ ló yẹ ká máa bára wa lò. Nígbà tó jẹ́ pé ọ̀dọ̀ Ọlọ́run kan ṣoṣo ni gbogbo wa ti ń tọwọ́ rẹ̀ gbàṣẹ. Tó bá jẹ́ ọ̀dọ̀ Ọlọ́run ni gbogbo yín padà sí, àtàláwo àti kìrìsìtẹ́nì àti àfáà, ọ̀dọ̀ Ọlọ́run lẹ ti lọ gbàṣẹ. Ọ̀dọ̀ Ọlọ́run ni gbogbo wa lọ padà bọ̀. Kí la wá ń jà lé lórí? Kò yẹ ká máa bára wa jà. Èmi rò bí àwọn kan wà níbì kan wípé wọ́n ní agbára kan wà yàtọ̀ sí ọ̀dọ̀ Ọlọ́run. Àkọ́dì gbogbo tá a ti máa ń gbọ́ lórílẹ̀‐èdè yìí, mo rò bí agbára míì wà àti èèyàn ètèṣù wà pé èṣù náà máa ń ọpírẹ́tì. Èmi ò mọ̀ pé tí Ọlọ́run bá fẹ́ jẹ́ kí èṣù rí ṣe lèṣù náà máa ṣe. Mo rò bí agbára míì wà àti èèyàn ètèṣù. Kò sí agbára kankan lọ́dọ̀ ẹnì kankan ju Ọlọ́run lọ. Ọ̀dọ̀ Ọlọ́run ni gbogbo agbára wà. Èṣù náà máa ń ọpírẹ́tì. Kò yẹ ká máa jà lórílẹ̀‐èdè tá a wà yìí. Àìmọ̀kànmọ̀kàn la fi ń jà. Àìmọ̀kànmọ̀kàn kò yẹ kó kíjà wà o. Ẹjọ́ ẹjá ṣí ẹ lè ẹ mọ̀ pé part 2 la wà yìí. Ẹjá jọ ṣí ẹ náà. Ẹjá ṣí ẹ. Part 1 yẹn òjò ń rọ̀ lẹ́jẹ́ kí n kọ̀ tẹ̀. Ẹjá ṣí ẹ. Kò sálágbára mọ́ o àfiwọ́. Kò sálágbára mọ́ o ọba títí láé. Kò sálágbára mọ́ o àfiwọ́ Ọlọ́run Mósè bàbá mi. Kò sálágbára mọ́ o àfiwọ́. Ta ló lágbára? Jésù ló lágbára àtògo. Ẹ gbé fún bàbá yẹn. Jésù ló lágbára ọba títí láé. Ta ló lágbára o? Kristi ló lágbára àtògo. Ọba tó dá ayé àti ọ̀run. Jésù ló lágbára ọba títí láé. Kò ní ìdí ìjà lórílẹ̀‐èdè Nàìjíríà. Àìmọ̀kànmọ̀kàn. Ṣé rí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí? Ọlọ́run fẹ́ jẹ́ kí gbogbo ojú gbogbo wa open. Kó ní kálukú tiẹ̀ morú agbára tó ní. Kí gbogbo tá à ń jà lé kó yé wa gan-an. Bí babaláwo kò bá lọ bẹ́lòmíì, ọ̀dọ̀ Ọlọ́run ló sá lọ padà. Bọ̀ orúkọ tiwọn táwọn ń pè onílẹ̀. Àwa kìrìsìtẹ́nì à ń sá padà sọ́dọ̀ Ọlọ́run. Àwọn mùsùlùmí kóra wọn jọ, wọ́n lọ ń gbàdúrà ọ̀dọ̀ Ọlọ́run kan náà. Bó tilẹ̀ jẹ́ àwọn ní àlá àwọn làwọn ń gbàdúrà sí. Àwọn kan nínú wọn
kò yé wọn wípé ṣé ọ̀tọ̀ làlá ṣé ọ̀tọ̀ lọ́lọ́run, hàn gẹ̀ẹ́tì ẹ̀ bá wọn kàn mọ̀ wípé ọlọ́run làwọn ń pè láàlá àtọ̀dọ̀ tiwọn. Ṣùgbọ́n tó bá jí ọ̀dọ̀ ẹnìkan ṣoṣo tí gbogbo ènìyàn ń tọwọ́ rẹ̀ gbàṣẹ, lóníkálùkù padà ní ọ̀nà tó mọ̀ láti sìn. Ayayayaya, kí là ń jà lé lórí? Kí là ń jà lé lórí? A jẹ́ wípé kò sí yẹ ká jà. Ọmọ bàbá kan ni gbogbo wa, ìlànà ọ̀tọ̀ọ̀tọ̀ ní èdè ọ̀tọ̀ọ̀tọ̀ ló fi báwọn bàbá wa sọ̀rọ̀ ló fà á. Ó ní mo fi ara hàn àwọn kan Olódùmarè, olódù ọmọ rẹ̀ àwọn làwọn alábàláyé gbé dání. Mo fi ara mi hàn àwọn kan ní Jehovah, mo fi ara mi hàn àwọn kan ní kíni o, èmi ni. Oh God, orúkọ ọ̀tọ̀ọ̀tọ̀. Ó tún fi ara rẹ̀ hàn àwa kan ní Jésù Kristi. Orúkọ yẹn ó wá ń dìsíìfù gbogbo wa. Àwa mọ̀ bí tá a fẹ́ yàjọ sí ẹnìkan ṣoṣo tí ń ṣiṣẹ́ ẹyọ kan ṣoṣo. Ṣé o wá rí èyí tó dì mú? Bàbá màmá, má jẹ́ kí èṣù gbà lọ́wọ́ ẹ̀, dì mú ṣinṣin. Ṣé o ti rí ojú ayé níta ń sìn wípé kò sálágbára níbì kankan? Ṣé o ti rí wípé kò ságbára kankan ju ọ̀dọ̀ Ọlọ́run lọ? Orí ní ìsìn àwọn aláwo jáde. Ńgbà tí mo pe gbogbo wọn pé ẹ bọ́ ọ̀tá ń bọ̀lẹ̀ yín náà wà, àwọn agbára tọ̀dọ̀ yín dà. Ẹ gbágbára tọ̀dọ̀ yín jáde. Àsọ̀dọ̀ Ọlọ́run náà máa padà sí. Àwọn náà lọ bá onílẹ̀, wọ́n láwọn fẹ́ lọ bá onílẹ̀ sọ̀rọ̀. Onílẹ̀ tọ́dẹ̀ ń pè ní onílẹ̀ yẹn, ẹni tó dá ayé àtọ̀run ló ń jẹ́ bẹ́ẹ̀ o. Ọba tó láyé tó ní ẹ̀kún rẹ̀, onílẹ̀, ẹni tó ní ilẹ̀ tó wà, ẹni tó dá ayé àti ọ̀run ló ń jẹ́ bẹ́ẹ̀. Tó bá jí ọ̀dọ̀ Ọlọ́run yẹn, òun náà lọ wúre sí. Wọ́n láwọn lọ gbàdúrà, àwọn lọ ṣe ìwúre. Àmì ìwà mọ̀ bóyá èṣù ni wọ́n ń pè lónílẹ̀ tiwọn o. Ṣùgbọ́n mo mọ̀ wípé èṣù kọ́ ló nílẹ̀ o. Èṣù kọ́ ló dá ayé àti ọ̀run o. Onílẹ̀ lọ́dọ̀ tèmi ní èdè Yorùbá ni ẹni tó nílẹ̀ tó láyé àti ọ̀run. Tó bá jó òun lẹ lọ bá. Àwọn mùsùlùmí náà wọ́n láwọn lọ bá, àwọn lọ gbàdúrà sí Ọlọ́run. Àwọn gbàdúrà, ọlọ́sùn náà lọ wúre ọ̀dọ̀ olómi àbíbo náà padà sí. Ta ló dá omi? Ọlọ́run ló dá omi. Ọ̀dọ̀ Ọlọ́run yìí náà ni gbogbo yín padà wá. A jẹ́ wípé ọmọ bàbá là wá ń ṣe nípa ìgbàgbọ́ nínú Jésù. Ṣé bí bàbá mi ló nílẹ̀ o, kí máa rìn kí máa yan fàlàlà. A jẹ́ wípé ọ̀dọ̀ bàbá kan náà la padà sí nìyẹn o. Tó bá jẹ́ ìwúre lẹ́yìn náà ní, kì í ṣe pé àfọ̀ṣẹ lẹ máa gbé jáde. Mo rí ìyá kan gbé àáké jáde, ó lóun fẹ́ fi bí àwọn oníṣàngó lọ́wọ́ ẹ̀. Tó bá jẹ́ ọ̀dọ̀ ìwúre ṣáà lẹ máa wúre. Ó dìgbà tẹ́ ẹ bá wúre, ẹ gbàdúrà, ẹ̀yin náà máa gbàdúrà ni. Kò sí nǹkan kan bíi mírẹ́kù bíi àfẹ́ẹ̀rí kankan yàtọ̀ sí àdúrà. A jẹ́ wípé ọ̀dọ̀ Ọlọ́run ni gbogbo wa ti ń gbàṣẹ. A jẹ́ pé èmi tí mo ríra mi bíi wòlíì, a rán mi níṣẹ́, ọ̀dọ̀ Ọlọ́run náà ti rán mi. A jẹ́ pé ìwọ tó wúra rẹ bí àáfàá, ọ̀dọ̀ Ọlọ́run ìwọ náà ti wá. Àwọn aláwo, ọ̀dọ̀ Ọlọ́run làwọn náà ti wá. Bàbá kan ló bí wa, bàbá kan ló bí ọmọ mẹ́ta. Kò sí burú kó ní kálukú múra sí. Ṣùgbọ́n iṣẹ́ rere ni ẹ máa fi ṣe o. Torí ìgbà tí mo rí yín sìn, ẹ lọ wúre, ẹ lọ gbàdúrà ni. Ṣùgbọ́n tó bá jẹ́ nǹkan ibi tó ti rú mi lójú, tó bá jẹ́ ibi báyìí náà fẹ́ sà sí ènìyàn, ẹ máa mọ oògùn yẹn ṣe o. Oògùn àṣàsí, oògùn èdì ó wà lọ́wọ́ yín o. Ṣùgbọ́n ká tún nǹkan ṣe, kẹgbà ọmọ lọ́wọ́ Boko Haram, ọ̀dọ̀ Ọlọ́run lẹ padà sí o. Ọ̀dọ̀ Ọlọ́run lẹ ti máa ń gbàṣẹ tá a bá fẹ́ ṣe nǹkan re. Ṣùgbọ́n ẹ̀yin fúnra yín lẹ máa ń ṣèkà. Ẹ̀yin fúnra yín lẹ kàn ń hùwà ìkà. Ṣùgbọ́n téèyàn bá fẹ́ soríire, ó fẹ́ gbàdúrà oríire, ó fẹ́ jẹ́ kéèyàn bọ́ nínú ìdánwò, ọ̀dọ̀ Ọlọ́run lèèyàn máa ń padà sí. Àbí oògùn ìkà, òun ni èṣù ní dání, òun lẹ ní kẹkàn so oògùn ká. Bọ̀ oògùn àtúnṣe, oògùn ìrànlọ́wọ́ ìgbéga,
ké orú àwọn ọmọ tán kò yìí láti jáde ọ̀dọ̀ Ọlọ́run ló wà. Mo gẹ̀tì yín, ó ti padà yé mi, ẹ ṣé gan ni. Ṣé ẹ ti rí ṣẹ̀ríà law tán gbé jáde? Ṣé ẹ rí ṣẹ̀ríà law? Mo sọ ní ìjọ́ pé mọ́fítì Ìwó àáfàá mọ́fítì Ìwó, inú mi dùn ẹ rí àkọlé tí mo gbé jáde yìí, àwọn Africa Yorùbá TV, ẹ rí àkọlé tí àwọn mùsùlùmí kọ síbí. Wọ́n ní gbogbo àwa mùsùlùmí ìpínlẹ̀ Ọ̀yọ́ kò fọwọ́ sí òfin sàríà táwọn báńdíìtì gbé jáde o. Ṣé ẹ gbọ́? Wọ́n láwọn ò fọwọ́ sí o, àwọn mùsùlùmí ìpínlẹ̀ Ọ̀yọ́, bẹ́ẹ̀ làwọn mùsùlùmí ìpínlẹ̀ Èkó, gbogbo mùsùlùmí ní tòótọ́ tó jẹ́ òdodo náà gbé dání, tó jẹ́ ọ̀dọ̀ Ọlọ́run làwọn ti ń gbàṣẹ, tó jẹ́ bíbélì tọwọ́ tiwa òun náà bá wọn tú sí Kùránì tó sàmú sásàsásásásá tí wọ́n ń lò ó, tó jọ̀rọ̀ bíbélì làwọn tẹ̀lé. Wọ́n láwọn ò fọwọ́ sí ṣẹ̀ríà táwọn báńdíìtì gbé jáde ní tiwọn, torí òfin 11 òfin Mósè láyé ìgbà yẹn ni òfin ṣẹ̀ríà táwọn eléyìí lọ gbé wá, òfin tó jẹ́ wípé nígbà tí Jésù Kristi ò tí ì dé, òfin tó o bá tẹ̀ mí mọ́lẹ̀ kí n tẹ̀ ẹ́ mọ́lẹ̀, òfin tó o bá ranjú mọ́ mi kí n ranjú mọ́ ọ, òfin bó o bá tẹ̀ mí lọ́mọ pa mo gbọ́dọ̀ tọmọ tiẹ̀ pa. Ẹ̀rọ o, Jésù Kristi ti kú, ó ti jíǹde, àwọn òfin yẹn ò ní ìkankan ṣe mọ́. Èyí òfin tí Kristi fún wa báyìí, fi Ọlọ́run gẹ́gẹ́ bí gba Ọlọ́run gbọ́ ní Ọlọ́run rẹ, kó dẹ̀ nífi ọmọlàkejì rẹ, òfin méjì péré tí wọ́n kó jọ nìyẹn. Ẹ lọ wo ìwé Exodus yẹn, òfin tí wọ́n fún wa ń bẹ̀, Jésù Kristi ti wá bá wa papọ̀ so méjì péré. Ìwọ tó o bá ti nífẹ̀ẹ́, ohun gbogbo ni wàá lè ṣe, kò lè síjà. Inú yìí ó tó gba ọmọ 11 tí ìfẹ́ bá wà ń bẹ̀. Orílẹ̀-èdè tá a wà yìí, ìfẹ́ ni Ọlọ́run béèrè lọ́wọ́ wa. Ìfẹ́. Ó dijọ́ tí gbogbo wa bá nífẹ̀ẹ́ ara wa, ó dijọ́ tí gbogbo wa bá ríra wa bí pé ẹyọ kan ni wá, a kì í ṣe ẹlẹ́yàmẹ̀yà. Ohun tí Ọlọ́run béèrè lọ́wọ́ èmi àti yín nìyẹn. Òfin tí Kristi gbé wá fún wa tí Ọlọ́run òun lọ́lọ́run, torí èdè kì í yẹ́lò mí ń gbà mí, a bá ní ọ̀tọ̀ ni Jésù ọ̀tọ̀ lọ́lọ́run, kì í ṣe bẹ́ẹ̀. Ọlọ́run lọ́lọ́run yóò máa jẹ́, ṣùgbọ́n ó ní a ti fún ní orúkọ kan tó ju gbogbo orúkọ lọ ní Kristi, kí gbogbo eékún máa wólẹ̀. Gbogbo yín lẹ gbọ́dọ̀ jẹ́wọ́ Kristi yẹn. Ó ní ẹnikẹ́ni tó bá ti gba bàbá ó ti gba ọmọ, ẹni tó bá kọ ọmọ ó ti ṣẹ́ bàbá, ẹni bá ti gba ọmọ ó gba bàbá, ẹni tí ò gba ọmọ kò gba bàbá, ẹni bá gba bàbá ó gba ọmọ. Ẹnìkan ṣoṣo ni. Praise the Lord. Ẹ jẹ́ kí gbogbo wa lọ wá ìfẹ́ rí lórílẹ̀‐èdè yìí. Kò sún tó ń jẹ́ òfin ṣẹ̀ríà law. Ṣé bandit, inú mi ti ẹ̀dùn pé àwọn mùsùlùmí náà, àwọn náà ti fojú mèétọ́ wò ó. Ṣé a gbọ́dọ̀ gbarú eléyìí láàyè bíbọ̀? Ó jọ mí lójú. Ẹ̀yin gọ́vnà, ẹ̀yin president, mo fẹ́ bi yín ní ìbéèrè. Ṣé mọ́fítì Ìwó jù yín lọ ni? Ṣé ẹni tó jẹ́ mọ́fítì Ìwó, ó lóun mọ mùsùlùmí Ìwó, ṣé wọ́n jù yín lọ ni? Wọ́n ju àṣẹ ọ̀tọ̀ làwọn ń lò. Àwọn ò sí lábẹ́ Nàìjíríà tí òfin lè gbé. Kí ló dé tí mọ́fítì Ìwó tó ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn, ẹ̀yin gọ́vnà, ẹ̀yin president, ẹ̀dẹ̀ wà ń bẹ̀, ẹ̀ ṣe nǹkan kan sí? Ṣé mọ́fítì Ìwó ló máa fún wa ní ṣẹ̀ríà law, àbẹ́yìn gọ́vnà lẹ máa fọwọ́ sí? Kí ló ṣẹlẹ̀ tó jẹ́ wípé bí gbogbo yín ṣe ń kọ̀ òun ló ń parẹ́? Ti mọ bí tí ogun ti bẹ̀rẹ̀ sí ń jà wá lórílẹ̀‐èdè yìí. Sáìdì Ìwó lógun ti gbà wọlé. Ìwó ni bandit ti gbà wọlé Nàìjíríà yìí, torí gbogbo wọn náà kóra wọn jọ síbẹ̀. Ṣé kò yẹ kẹ́ ẹ lọ gbé wọn ni? Ẹ̀yin ìjọba, ṣé kò yẹ kẹ́ ẹ lọ wá nǹkan ṣe sí ni? Ṣáwọn yẹn ti lágbára jù yín lọ ni? Olúwo náà bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ síta wípé ṣẹ̀ríà law ló máa wà òkè. Ṣé wọ́n jù yín lọ ni? Dádì mi, Mr. President sir, ṣáwọn Olúwo jù yín lọ ni? Àbẹ́ ẹ̀ lè pa wọ́n lẹ́nu mọ́? Ṣé kò sí òfin tẹ́ ẹ lè fi pa mọ́fítì lẹ́nu mọ́ ni? Mọ́fítì àtolúwo gbogbo wọn ibẹ̀ yẹn náà ti ń ṣe ṣẹ̀ríà law.
ṣé kò sófin tẹ́ lè gbé jáde láti kí wọn kọ́ má ba ìlú jẹ́ mọ́ yín lórí? Rí bí àwọn ló ń gba àjòjì yìí láàyè. Tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tógun ti ń jà wá, Ìwó ni o, Olúwo àti Mọ́fítì, ibẹ̀ lógun ti ń gbà wọlé o. Ẹ bá wa wá nǹkan ṣe sí o. Mi ò wá mọ̀ bóyá àwọn yẹn lágbára míì yàtọ̀ sí Nàìjíríà, àbí kí ló dé tá a mọ rere tá a ṣe? Kí ló dé tí ẹ mọ ibi tógun ti ń jà wá tẹ̀lé wa arrest wọn? Bàbá bá jẹ́ àwọn ọmọ oníyàwó táwọn ọmọ ọlọ́mọ ń lọ lórí títì ń sìn, ẹ lọ máa kó wọn o. Ní wọ́n ṣe irú bákan o. Èèyàn tó ń invite olè, tó ń invite apànìyàn, wọ́n dẹ̀ ń sọ látẹnu wọn báyìí pé dídán lẹ gbọ́dọ̀ gba sẹ̀ríà lọ. Lọ kó wọn o. Ẹ lọ bá wa wá nǹkan ṣe sí o, torí àti mọ ibi tógun ti gbà wọlé. Ọlọ́run ti bá wa tú àṣírí wọn. Ó ti yé wa wípé sẹ̀ríà lọ yẹn wọ́n mọ̀ọ́mọ̀ fẹ́, àwọn ọwọ́ wọn náà ti fogun bandit ń jà wá. Ẹ̀yin ìjọba, mo mọ̀ wípé jù wọ́n lọ o. Ẹ lọ bá wa wá nǹkan ṣe sí. Ẹ lọ bá wa wá nǹkan ṣe sí o. Gbogbo sẹ̀ríà lọ tó láwọn ṣe àpò ara wọn lẹ́sẹ̀ sí. Lórúkọ Bàbá, Ọmọ àti Ẹ̀mí Mímọ́, sẹ̀ríà lọ yìí ò ní wọlé, kò ní fẹsẹ̀ múlẹ̀ o. Àwa kọ́ la ní, Jésù Kristi ti fún wa ní òfin ìfẹ́. Ẹ̀yin náà máa lò fẹ́. Bàbá Olúwo, mo rò bẹ́ẹ̀ gbé Bíbélì dání náà. Ka Bíbélì, mọ Ọlọ́run, ẹlẹ́yin ò kìí ṣòrìṣà, kìí ṣòrìṣà. Ẹ ń bú àwọn ẹlẹ́bọ, mo farabalẹ̀ ń gbọ́ àwọn fídíò yín. Ẹ ń bú àwọn pé àwọn kan òòṣà ni wọ́n forí balẹ̀ fún. Ẹ̀yin ní ti yín, forí balẹ̀ fún òòṣà. Fine, mo gbà yẹn fún yín. Ẹ jọ̀ọ́, kílẹ̀ òfin tí Ọlọ́run wá mú wá fún wa? Sọ̀rọ̀ Ọlọ́run ló yẹ kẹ́ ẹ tẹ̀lé àbọ̀rọ̀ èèyàn? Torí tó bá jí Ọlọ́run ló ń ṣàkóso yín, ẹ dẹ̀ lẹ́ẹ̀ka Bíbélì, ẹ láwọn ọ̀rẹ́ tó jẹ́ Kìrìsìtẹ́nì dáadáa. Torí bẹ́ẹ̀ mo mọ̀ pé àwọn ìwàásù kan tí àwọn yẹn wà fún yín, ó jẹ́ kí ọkàn yín ṣí sí ọ̀dọ̀ Ọlọ́run. Ẹ ka Bíbélì sà. Bàbá Olúwo, kí ni Jésù wí nípa sẹ̀ríà, nípa òfin? Kí ni Kristi wí nípa òfin? Torí mo mọ̀ pé ẹ mọ Bíbélì. Mo rí yín dáadáa pé ẹ mọ Bíbélì. Kí ni Jésù wí nípa òfin? Ọ̀rọ̀ Jésù ló yẹ kẹ́ fi bọ́ Mọ́fítì Ìwó. Ọ̀rọ̀ tí Kristi wí ló yẹ kẹ́yìn náà sọ fún. Pé Jésù ò fọwọ́ sí, ìfẹ́ ló ní ká máa lò. Ẹ fẹ́ràn ọmọlàkejì yín. Ẹ má mú ohunkóhun mọ́ mi. Ẹ sìn mí tọkàntọkàn. Ẹ dẹ̀ fẹ́ràn ọmọlàkejì yín. Ìfẹ́ òfin méjì tá a ní nìyẹn. Ẹ jọ̀ọ́, níbo wá ni ẹni bá ti mu ọtí pípalẹ̀ pa? Ẹni bá ti ṣàgbèrè, ikú ni yóò kú. Ẹni bá ti lóríṣiríṣi gbogbo nǹkan tẹ́ kà á lẹ̀ yìí. Ṣé tó bá jẹ́ bẹ́ẹ̀ ni Kristi tó mú wá nìyẹn? Ṣé ẹ rò bí gbogbo ayé máa tẹ̀lé? Mo béèrè. Ó ti sọ fún wa wípé aláàánú lòun. Aláàánú ni Ọlọ́run. Ọlọ́run ò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ àfi kó ronúpìwàdà. Ọlọ́run pè gbogbo wa sí pé ìrònúpìwàdà. Ọlọ́run ò bínú bíi ti tẹ́lẹ̀ mọ́. Ọlọ́run ò bínú bíi ti tẹ́lẹ̀ mọ́. Ìgbà tí ò tí ì fira rẹ̀ rúbọ, òun ló mọ́ ń bínú bẹ̀ yẹn. Ẹnikẹ́ni tó bá ti rú òfin, á ní ẹ lọ pẹran ni, ẹ lọ fi ṣèwẹ̀nù mọ́ yín. Bọ̀ ní ìsìn, ó ti fira rẹ̀ rúbọ, toró ti mọ̀ wípé ènìyàn ni wá, kò sí ká má dẹ́ṣẹ̀. Kò sí ká má ṣe kíni o, kò sí ká má dẹ́ṣẹ̀. Ṣùgbọ́n ó ní òun ò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ wa àfi ká ronúpìwàdà. Kí ló fi sẹ̀ríà lọ wá nílẹ̀ Yorùbá? A gba Jésù Kristi gbọ́. Ẹ dẹ̀ lẹ ka Bíbélì. Ẹ̀yin prophet, ẹ̀yin ọba tẹ́ jẹ́ ẹ mọ Jésù Kristi, tẹ́ jẹ́ ọ̀rẹ́ Bàbá Olúwo, ẹ lọ bá wa wàásù fún Bàbá Olúwo. Torí mo rí wípé àwọn ọba kan wà tó jẹ́ wípé wọ́n mọ Kristi, tólúwo ń bá rìn, tó jẹ́ wípé ọ̀rẹ́ ni wọ́n. Ẹ̀yin ọba yẹn, ẹ bá wa wàásù fún Bàbá Olúwo. Ẹ jẹ́ kó mọ ọ̀nà òtítọ́ yẹn dájúdájú tán. Ẹ jẹ́ kó mọ tí ìfẹ́ Kristi wí, ìfẹ́ tí Ọlọ́run wí. Ìfẹ́ ni Ọlọ́run fi dá ayé yìí. Kò béèrè nǹkan kan jù fẹ́ lọ.
ìfẹ́, fẹ́ràn ọmọlàkejì gẹ́gẹ́ bí ara rẹ. Ìwọ tá a bá wá ti lè nífẹ̀ẹ́ ọmọlàkejì, kò sí nǹkan kan tó wáyé wá ṣe o. A ò ní wáyé asán. Kí ni sẹ̀ríà lọ ń wá? Ẹ wo adúrú sẹ̀ríà lọ tẹ́ ká o. Ẹ jẹ́ máa kà fún yín kẹ́ gbọ́ o. Mo ti post ẹ̀, mo mọ̀ pé gbogbo ẹ̀yin náà ti máa rí o. Ẹ máa gbọ́ sẹ̀ríà lọ o. Inú mi dẹ̀ dùn, àwọn mùsùlùmí ẹgbẹ́ yín náà ti jáde wípé no, a lè gba èyí. Ọlọ́run ò sọrú eléyìí mọ́. Ọlọ́run kọ́ ni sẹ̀ríà lọ, kì í ṣòfin Ọlọ́run leléyìí, òfin àtọwọ́dọ́wọ́ leléyìí. Ọlọ́run ti nífẹ̀ẹ́ wa, ó ti fi ọmọ bíbí rẹ̀ nìkan ṣoṣo fún wa. Gbọ́, to live Islam, ẹni bá ti kúrò nínú ìsìláàmù, death by bleeding. Can you imagine? Ṣé ẹ̀sìn nìyẹn? Orú church wo nìyẹn? Orú ìjọsìn wo nìyẹn? Ẹni bá ti kúrò nínú yín tó lóun ò ṣe ìsìláàmù mọ́, pé pa ni ẹ pa. Ṣé ọ̀dọ̀ Ọlọ́run ta lẹ̀ ń jà fún? Ṣọ́lọ́run lẹ̀ ń jà fún àbẹ́yàn? Jésù Kristi dẹ̀ ti wí fún àwa wípé ilékílé tẹ́ ẹ bá ti wọ̀, tẹ́ ẹ bá ti sọ wípé àlàáfíà fún wọn, tán bá ti dá yín lóhùn, ẹ jókòó síbẹ̀, àlàáfíà mi yóò bá wọn. Bọ̀ ilékílé tẹ́ ẹ bá ti wọ̀, tẹ́ ẹ bá ní àlàáfíà, tán bá ti láwọn ò lálàáfíà tí wọ́n dáhùn, ẹ gbọn bàtà yín, ẹ ṣe kí ni? Ẹ kúrò ńbẹ̀ kó lájà. Ẹ̀yin wá gbé ti yín pé kíkú ni á kú. Ṣé dídán ni? Èkejì, altruism, death by bleeding. Drinking alcohol 40 or 80 lashes. Drinking alcohol 3 or 4 times daily, death by ẹni bá ti mu ọtí lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́, kíkú ni yóò kú. Can you imagine? Ẹ lọ sọ fáwọn bíúrì kan pa bíúrì mọ́, ẹni kan máa produce ọtí mọ́. Gbogbo ilé kẹ́kọ́ tó lè ṣe sẹ̀ríà, ẹ lọ sí gbogbo àwọn tó ń produce ọtí jáde, ẹni kan bá yín cancel ẹ̀. Ìyẹn ni òfin yín máa lè múlẹ̀ pé torí tí wọ́n bá produce nǹkan mu, wọn ò ní mú mọ́. Àbí? Wọn ò ní mú. Ẹni adultery, death by bleeding. Fornication, 1 year prison. Rape, death. Ẹni bá ti ìyẹn ti ẹ̀ dáa, ẹni bá ti rape ènìyàn kúkú ni kó kú. Ìyẹn wà òkè. Torí ẹni bá ti mọ̀ọ́mọ̀ tó rape èèyàn tẹ́lẹ̀, òun náà ti mọ̀ pé iṣẹ́ ikú lòun ṣe. Torún tí ò ti ọkàn ènìyàn wá ni, kó bá kú kò léèwọ̀. Ṣùgbọ́n Ọlọ́run ò sọ bẹ́ẹ̀. Ọlọ́run ò sọ fún wa wípé kó bá kó kú. Ó ṣẹ̀ ni. Tiwa ni wípé tó bá tinú ẹ wá wà dáríjì, tí ò dẹ̀ tinú ẹ wá kò ní rí dáríjì. Ọlọ́run máa fìyà jẹ fún rẹ̀. Kì í ṣe tiwa ni láti pààyàn. Ẹ gbọ́ o. Ó pọ̀ rẹpẹtẹ tẹ́ ẹ kà sí bí ọjọ́ máa lọ. Bí mo bá gbogbo yín, mo ti post ẹ̀ sórí wall mi, ẹ̀yin náà lọ kà á. Can you imagine? Ikú dẹ́ẹ̀tì. Orú ìsìn wo nìyẹn? Ọlọ́run ò sọ bẹ́ẹ̀ o. Kì í ṣe àtọ̀dọ̀ Ọlọ́run o. Tó bá wá jí Ọlọ́run kan ṣoṣo tí gbogbo wa jọ ń pè yìí, tẹ́ ẹ lọ padà lọ. Tẹ́mi ò mọ ibi tẹ́yìn ti gbé sẹ̀ríà tí yín jáde o. A jẹ́ wípé kì í sọ Ọlọ́run kan ni gbogbo wa jọ ń sìn nìyẹn o. A jẹ́ pé Ọlọ́run ọ̀tọ̀ lẹ̀yin sìn. Ẹ̀yin tẹ́ ẹ bá fọwọ́ sí sẹ̀ríà lọ tán gbé jáde yìí, Ọlọ́run ọ̀tọ̀ lẹ̀ ń sìn, kì í sọ Ọlọ́run o. Kì í ṣe Ọlọ́run la jọ ń sìn mọ́ o. Torí Ọlọ́run táwa mọ̀ tó sọ fáwa, ó lóun ò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ àfi kó ronú pìwàdà. Gbogbo wa dẹ̀ lẹ́lẹ́ṣẹ̀ o. Ẹ wá mọ ibi tí òfin Ọlọ́run tó fún wa ilé. Ẹni bá ti rú ẹyọ kan nínú ẹ̀ṣẹ̀, ó ti rú gbogbo ẹ̀ nìyẹn o. Ẹni bá ti ṣẹ̀ ẹyọ kan báyìí, ó ti rú gbogbo ẹ̀. Ìwọ tó o bá fẹ́ràn Ọlọ́run, tó o bá ti fẹ́ràn ọmọlàkejì tó o rí, ó ti rú gbogbo òfin. That's all. Òfin tó lágbára jù lọ́dọ̀ Ọlọ́run nìyẹn o. Ó ní ìrètí àti ìgbàgbọ́ àti ìfẹ́ ń bẹ. Ó ní ṣùgbọ́n èyí tó tóbi jù nínú wọn, òun ni ìfẹ́. 1 Corinthians 13:13. Àbí èyí tó tóbi ni o lè ní ìgbàgbọ́ bí wóró mustadi. Ìrètí wà, o lè ní ìrètí wípé ìrètí mi dá mi lójú náà. Mo mọ̀ wípé Ọlọ́run ló ṣèpèdílẹ̀. Ṣùgbọ́n tó o bá nífẹ̀ẹ́, you are a failure.
failure ni ẹ̀sìn wo lẹ́yìn wá ń bring jáde tí ò nífẹ̀ẹ́ nínú nífẹ̀ẹ́ ní láti foríjì yàn àfi kó kú death ọ̀dọ̀ ta lẹ ti gbàṣẹ yẹn ṣé ọ̀dọ̀ ènìyàn àbọ̀dọ̀ Ọlọ́run torí Ọlọ́run tí gbogbo wa jọ ń sìn kò sọ bẹ́ẹ̀ o Ọlọ́run ò sọ bẹ́ẹ̀ èmi ò mọ ibi tẹ́ ti gbèsè rí àyín wa kò dẹ̀ ní fẹsẹ̀ múlẹ̀ tó bá ku ìṣẹ́jú kan tó máa fẹsẹ̀ múlẹ̀ gbogbo yín máa wọ́kú ni o bólúwa ti ń bẹ bí ẹ̀mí rẹ̀ ti wà láàyè Ọlọ́run máa lu gbogbo yín pákọ̀ọ̀kan ni gbogbo ẹni tó bá ní òfin kú lòun fẹ́ gbélẹ̀ ẹ̀yin náà lẹ máa gba kú yẹn kú àwa kì yóò kú ikú kankan bí kò ṣe yíyè ṣùgbọ́n ọmọlẹ́yìn Kristi mo fẹ́ fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ wá ṣe rí ohun tó ń ṣẹlẹ̀ yìí ẹ má jẹ́ kó dàbí nǹkan àjòjì àbí ń tẹ́ ẹ̀ gbọ́ rí àbí pé kò Ọlọ́run ó ti sọ bẹ́ẹ̀ ó ní ìgbà kan bọ̀ tí wọ́n á ní ká ṣẹ́ Kristi àbí ẹ̀ka Bíbélì débẹ̀ pé wọ́n á ní ẹsẹ̀ kẹbà jẹun wọ́n sì máa ìṣẹ̀lẹ̀ sì ń bọ̀ tó jẹ́ pé ẹni bá ti gba àmì sísìsì ló máa róúnjẹ lọ́jà àwọn ènìyàn wá máa bọ́ sínú ẹ̀ṣẹ̀ lọ wọ́n wá máa ṣẹ́ Kristi lọ ebi ń pa àwọn sáà máa jẹun abẹ́ ẹ ti gbàgbé kóníkálùkù lọ gbé Bíbélì ẹ̀ níbi tó gbé sí o àti délé ni o ìwọ ni kò dìgbàgbọ́ ẹ pé mi ò ní ṣe tó bá jẹ́ oúnjẹ torí oúnjẹ ni mo fi máa ṣẹ́ Kristi ó bẹ́tà kí ebi yẹn pa mí kí n kú kí n máa lọ kí n dẹ̀ rí lédè sí ju èyí tí màá fi ṣẹ́ Kristi lọ òun rèé ó ti ń bọ̀ díẹ̀díẹ̀ báyìí àmì ìpọ́njú yẹn ti ń bọ̀ ṣé ẹ ti gbàgbé ni wípé dídé rẹ̀ ń súnmọ́ ni ó ní nígbà tí dídé òun bá dé ìṣẹ̀lẹ̀ onírúurú á bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ ẹ̀yin kan bọ́ sí tẹ wá ń bá ẹ̀ ń dá àwọn pásítọ̀ lẹ́bi ẹ̀ ń dá àwọn kìíní kò sẹ́ni kankan tá a fẹ́ dá lẹ́bi a nídìí láti dára wa lẹ́bi lọ́wọ́ èyí tá a wà yìí ìjọba Kristi ló súnmọ́ ọ̀rọ̀ tó ti sọ lánàá ló fẹ́ bẹ̀rẹ̀ sí wá sí ìmúṣẹ o nídìí láti wá ranjú mọ́ pásítọ̀ kan wípé ẹ̀yin àdúrà ló yẹ kẹ́ máa ṣépè ló yẹ kán máa ṣépè ló yẹ kó bá lọ́wọ́ pásítọ̀ ṣe bá dúà ló yẹ kó bá lọ́wọ́ ẹ̀ tẹ́ pè níránṣẹ́ Ọlọ́run òkè àwọn tẹ́ gbójúlé gan báyìí tẹ́ ní alágbára ni wọ́n ọ̀dọ̀ Ọlọ́run náà wọ́n náà padà sí kò tán àwọn náà lọ ṣèwúre ni wọ́n lọ ń gbàdúà èyí táwa ń pè ní àdúrà àwọn ń pè ní ìwúre àwọn náà lọ ń ṣèwúre wọ́n ń súre wọ́n ń gbàdúrà àfáà náà kóra wọn jọ wọ́n lọ ń gbàdúà ọjọ́ ọ̀nà bo ni gbogbo afẹ́ wá yà sí ṣe bá ládùúrà jọ ní gbogbo abẹ́ yẹn àtẹni tó lọ súre àtẹni tó ń ṣe aláwákúbárà àdúrà kan lọ́la wọn ń gbà àtẹni tó porúkọ Jésù gbà wá o kí ni àjọ ń pè àjọ ń súre ni mò ń súre lọ́nà tèmi àwọn ń súre lọ́nà tiwọn ta ló wá fẹ́ dá lẹ́bi kò sẹ́nì kankan torí ọ̀nà tí gbogbo wájọ padà sí nìyẹn èmi rò bí ṣe làwọn bàbá yìí máa bọ́ sábà yìí pé bíríbírí lójú àṣẹ náà máa gbé ta bíríbírí lójú rí o bọ̀nbọ̀n lòrùn máa ń ràn níbikíbi tí àwọn ọmọ yẹn wà ọ̀fẹ́ kó gbé wọn dé gbìgà kọfẹ́ dẹ̀ kó wọn báyìí kó kàn sọ wọn kalẹ̀ ìyẹn ni mo máa mọ̀ pé agbára ilé ìtúyà wọ́n sọ bẹ́ẹ̀ pé èṣù náà lágbára o ṣùgbọ́n kò tún tó ń jẹ́ bẹ́ẹ̀ àwọn òṣèré kan ń parọ́ mọ́ yín ni gbogbo àwọn film trick tán máa ń lò kò rí wọ́n ń parọ́ mọ́ àwọn oníṣẹ̀ṣe ni gbogbo tí ò ṣẹlẹ̀ náà wọ́n yẹn ń kójọ sínú fíìmù tí wọ́n tán ló ń ṣẹlẹ̀ irọ́ burúkú ni wọ́n ń pa fíìmù kí fíìmù náà ń ṣe jáde torí tó bá jẹ́ fíìmù gidi ni ẹ wo bí Kọ́lé Oṣó ṣe máa ń pòórá ọmọ máa pè é ń bí Kọ́lé Oṣó Kọ́lé mò ń gbọ́ o ṣé kò sí ẹni tó lè máa ṣerú ẹ̀ ẹ̀yin kò sáláwo nílùú bí wọ́n ti kó àwọn ọmọ yẹn kẹ máa pera yín ṣé o ti ń gbọ́ ó yá ṣé o ti dọ́dọ̀ àwọn ọmọ yẹn báyìí mo ti débẹ̀ ó yá ṣe pé ọ̀fẹ́ kó wọn ẹ̀yin ọmọ ẹ̀dì mọ́ mi kọ́dẹ̀ ṣe wì ń bo ló wà irọ́ ba yí ẹ̀yin onífíìmù jẹ́ ẹ̀yin lẹ́ ń ba yí àwọn oníṣẹ̀ṣe jẹ́ ọ̀nà Ọlọ́run làwọn náà mọ̀ Ọlọ́run náà padà sọ́dọ̀ ẹ̀sìn ẹ̀ parọ́ orí burúkú mọ́ wọn pọ̀ fẹ́ wà ọ̀fẹ́ dà á jọ mí lójú pé ṣèyàn máa wá lọ́fẹ̀ẹ́ àfẹ́rí máa wà láti yẹjọ́ iṣẹ́ àfẹ́rí ò yẹ kó ti gbá àwọn ọmọ yẹn kó ń bẹ̀ yẹn ni àṣẹ kò sáfẹ́rí kò sí nǹkan kan ọ̀dọ̀ Ọlọ́run everybody padà sí ojú tán
ló bá parí. So ti rí wípé ọ̀dọ̀ Ọlọ́run ni everybody ti ń gbàṣẹ, ọ̀dọ̀ Ọlọ́run náà padà sí náà ti lọ gbàṣẹ o, kò sáfẹ́ rí kankan níbìkan o. Kẹyẹ bá yí àwọn oníṣẹ̀ṣe jẹ́, ọ̀dọ̀ Ọlọ́run náà padà sí, kò sí gbẹ́kú kò ságbéfò kankan níbìkan. Ẹ jẹ́ kó ní kálukú di ohun tó gbà mú, kò sí ẹ̀bi, má dẹ́nìkẹ́ni lẹ́bi, kò sẹ́bi kankan báyìí mọ́, kò sẹ́lẹ̀bi ju wípé kó ní kálukú máa rawọ́ ẹ̀ṣẹ̀ ẹlẹ́dàá rẹ̀. Èmi fúnra mi gan ó ti yé mi sí pé gbogbo wa báyìí ọ̀dọ̀ ẹlẹ́dàá wa láti jábọ́ wá. Èmi rò bẹ́yìn jábọ́ lójú sánmọ̀ nítorí ìsọ̀rọ̀ yín mọ́ ń dàbí ìgbà tó jẹ́ pé ẹ̀yin kàn fò wá ni, kì í sọ̀dọ̀ Ọlọ́run lẹ ti wá. Ó ti padà yé mi sí pé kẹ́ ẹ̀ lágbára, kò sá gbogbo agbára táwa wòlíì ní àtẹ̀yìn náà ọ̀dọ̀ Ọlọ́run náà láti jọ ni. Kí la wá ń búra wa, kí nìjà? Kóníkàkú lọ sinmi agbájá. Tí pásítọ̀ bá bọ́ síta tó bẹ̀rẹ̀ sí gbàdúrà, ọ̀nà tó mọ̀ ní tiẹ̀ náà nìyẹn. Bí aláàfáà bá jáde bó bá làdúrà náà ni àdúrà ni. Bí àwọn oníṣẹ̀ṣe bá ní àwọn náà fẹ́ lọ ṣèwúre, ìwúre náà ni. Gbogbo wa ìwúre la padà sí, a máa bẹ̀rẹ̀ sí wúre ni. Ta la ń wúre sí? Ọ̀dọ̀ Ọlọ́run la padà sí. Ẹ̀yin á wá máa sọ̀rọ̀ bí ìgbà tó jẹ́ pé ìbọn èwo, ìbọn ẹni gbébọn dání ò rí ìbọn tó jù ìbọn lọ ní olóòní sá. Ìgbà tẹ́tí ẹ̀ ń bú gbogbo wa, ṣé ká lọ máa rà bọn? Àtẹni tí ò mogun jà kó rà bọn, ẹ̀tí ẹni tí ò mọ̀ ọ́n kì kó rà bọn. O tí gbúrò bọn takòtakò, ìbọn owó ẹ̀ gan máa domi lẹ́sẹ̀kẹsẹ̀, àti yàn gan á domi. O fi Ọlọ́run sí ààbò ẹ, ò ń sọ̀rọ̀ ìbọn, àwọn wòlíì ń gbàdúrà, àwọn pásítọ̀ ń gbàdúrà, àwọn kìnnìkan kí la wá fẹ́ ṣe? Ṣé pè ní a wá máa bọ́ síta wá máa ṣẹ́, ká máa ṣẹ́ pè forílẹ̀-èdè Nàìjíríà? Torí I don't understand. Èpè kó ní káwọn àfáà bọ́ta kán bẹ̀rẹ̀ sí gbé Nàìjíríà rèé, àbí kí oníṣẹ̀ṣe bọ́ta káwọn náà máa ṣépè, káwọn náà bọ́ta èpè ràì. Torí kí lẹ expect? Àwọn tí a gbójú okùn lẹ́nì sí òjẹ́ ni àgbà, àwọn oníṣẹ̀ṣe láti rò bí àṣẹ ọ̀dọ̀ Ọlọ́run làwọn náà máa padà sí. Èmi rò bí gbẹ̀tugbẹ̀tu kan wà, àgbéfò wà, ayẹta wà, àṣẹ kò sáyẹta kankan, kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀. Ọ̀dọ̀ Ọlọ́run náà padà sí, ọ̀dọ̀ Ọlọ́run làwọn náà ti lọ gbàdúrà. Kí ló fàjà, kí ló fogun? Kóníkálùkù lọ keep short, kóníkálùkù lọ máa gbàdúrà lókù. Àwa Kìrìsìtẹ́nì ni ìdánilójú yìí ti wà fún. Àwa náà ń bínú, wọ́n ń bínú Kristi, ìyà Kristi náà ni gbogbo ohun tó sì ń ṣẹlẹ̀ yìí. Wọ́n ń bínú Kristi, wọn ò fẹ́ kí ọ̀rọ̀ Kristi ṣẹ. Ṣùgbọ́n ó dẹ̀ ti sọ gbogbo ẹ̀yin tẹ́ ń sìn mí, wọ́n máa fojú pọ́n yín. Ṣùgbọ́n ẹ má ṣẹ́ mi o, ẹ dúró, màá gbà yín. Kò dẹ̀ ṣe èrè ayé yìí o, má rò bí Jésù máa wá, á wá gbà wá láyé yìí, èrè ọ̀run ni o. Torí ilé ayé yìí kì í ṣe àwa àlọ. Má retí ohun tí ò yẹ kó retí ní ayé yìí. Má retí ẹ̀. Ọ̀dọ̀ Ọlọ́run oníkálùkù máa padà sí. Àbọ́jọ́ kọ̀ọ̀kan lẹ wáyé ni. Bákan là ṣe wáyé o, bákan náà là á ṣe lọ. Ibo ló wá fẹ́ yọjú sí? Èrè tó ju èrè lọ, òun ni ìlérí tí Kristi ṣe fún wa. Ẹ má misquote Bíbélì. Ibì kan wà, ó ní ilé bàbá mi, ọ̀pọ̀ ibùgbé ló wà, ilé bàbá mi lókè. Láyọ̀láyọ̀ ló wà níbẹ̀, láyọ̀láyọ̀ ló wà níbẹ̀, ilé bàbá mi, ọ̀pọ̀ ibùgbé ló wà, ilé bàbá mi lókè. Ó ní ọ̀pọ̀ ibùgbé ló wà, àwọn kan èlò sí igi, àwọn èèkàn sí ọlá. Ó ní ìkankan máa fi ẹgbẹ̀rún ọdún jó. Èrè wo ló wá fẹ́ gbà nígbà tó ṣe làálàá ayé yìí tí kò pa ojú rẹ dé, tó wá tún lọ ń joró? Èrè tí Kristi ń sọ fún wa nìyẹn, wípé ẹ máa rí ìpọ́njú nínú ayé yìí o, ṣùgbọ́n ẹ tújú ká, mo ti ṣẹ́gun rẹ̀ fún yín. Ẹ máa ní ayọ̀ kíkún ní ìgbẹ̀yìn. Ayọ̀ kíkún ìgbẹ̀yìn làwa dúró dè, kì í ṣe ti ayé yìí. Jẹ́ kẹ́ni tó bá fẹ́ fojú pọ́n wa fojú pọ́n wa. Jẹ́ kẹ́ni tó bá fẹ́ bú ọ bú ọ. Jẹ́ kẹ́ni tó bá fẹ́ bú mi bú mi. Torí pé mo ní Kristi. Bí ikú bá pa ojú mi dé, màá délé sinmi. Ìwọ ni kó di Jésù rẹ mú. Dímú, má jẹ́ kẹ́nikẹ́ni gbà lọ́wọ́ ẹ̀. Má jẹ́ kí ogun bandit gba Kristi lọ́wọ́ ẹ̀. Má lọ máa sáré mọ́tò kọlù kẹ̀kẹ́ kiri. Kò sí ohun tó a fẹ́ rí lọ́wọ́ wòlíì ju àdúrà lọ.
aládùúrà tó bá wà ní ìsìn tó bá ti sọ fún ẹ wípé àdúrà ò lè gbà ẹ́, wojú ẹ̀ dáadáa, béèrè jàre wípé ẹjọ́ sà kí ló lè gbà mí sà? Ṣé ìbọn ni mo wá lọ ra àbáyà bí ìbọn ló máa gbà mí? Ìbọn mélòó ni mo fẹ́ yàn sà? Ṣé mo jẹ́ jagunjagun? Àwọn ọmọ Ísírẹ́lì lánàá, àwọn ológun wọn náà máa ń lọ sójú ogun o, àbí gbogbo ọmọ Ísírẹ́lì ló máa ń gbébọn? Àwọn ológun nínú ológun nínú àwọn ọmọ Ísírẹ́lì ló máa lọ, àwọn yòókù máa jókòó sílé ni, àwọn wòlíì máa gbàdúrà ni. Ẹ rí ibi tí wòlíì ti gbébọn rí ni? Ogun wo? Ogun spiritual làwọn wòlíì máa ń jà. Ogun ayé ò ní borí wa o, ẹ jẹ́ ká mọ tá à ń ṣe o. Ẹ fi Dáfídì wé, ṣé Dáfídì ẹ gbọ́ nígbà tí Dáfídì fẹ́ kọ́lé fọ́lọ́run, Ọlọ́run ní má kọ́lé fún mi, ẹ̀jẹ̀ ti pọ̀ lọ́wọ́ rẹ, o ò lè kọ́lé fún mi torí o ti ta ẹ̀jẹ̀ sílẹ̀ fún mi jù. Ogun Ọlọ́run ló ń jà, Ọlọ́run ló bẹ́ lọ́wọ́ ẹ̀, ṣùgbọ́n kò lè kọ́lé fọ́lọ́run. Wọ́n ní pé wípé wàá kọ́lé fún mi. Àwọn pásọ̀, àwọn tó dá chọ́ọ̀tì sílẹ̀ lẹ́ ń retí pé kán lọ gbébọn. Níbo ni olórí ogun wà? Níbo ajagun ṣẹ́gun wà? Gbogbo àwọn ọmọ Séráfù tèmi ni wípé kí gbogbo wa kóra wa jọ, bá a lè kóra wa jọ tó rà pọ̀, kó ní kálukú kóra ẹ̀ jọ ní ṣọ́ọ̀ṣì ẹ̀, kó máa rawọ́ ẹ̀bẹ̀ sọ́lọ́run. Olúwa dáríjì wá, àti ṣẹ̀, ẹ wo ilẹ̀ wa sàn. Dásọ̀ àdúrà tó ní kálukú, gbogbo Kìrìsìtẹ́nì, àdúrà tá a máa gbà ní Olúwa dáríjì mi o, mo ti ṣẹ̀ ọ́, mo ti ṣẹ̀, ìran mi ti ṣẹ̀, ilẹ̀ mi ti ṣẹ̀, ẹ wo ilẹ̀ wa sàn. Torí ẹ̀yin pásọ̀ kan ẹ ti fèlè Ọlọ́run, ibi tọ́lọ́run fi yín sí ẹ dúró mẹ́mọ́. Àwọn tó ní ẹ máa kágùntàn jẹ, ẹ ti darí àgùntàn sígbó. Ẹ̀yin tá a rò wípé inú Jésù lẹ́wà, ẹ̀yin gan ti wọnú awo, lẹ ti lọ fagbára ayé, ẹ ti lọ fi ṣègbẹ́kẹ̀lé, ẹ ti dalẹ̀ Jésù Kristi. Òun ló ní kálukú ṣe máa wá tún padà. Bàbá yín tẹ́ ẹ dalẹ̀ ẹ̀yin, ẹ wá lọ máa bẹ̀bẹ̀ fún ìdáríjì. Olúwa dáríjì mi o, èmi náà ti dalẹ̀ rẹ o, fàánú gbà wá, wo ilẹ̀ wa sàn. Oníkálukú ló ti dalẹ̀ Ọlọ́run. Èmi ò dalẹ̀ Ọlọ́run, èmi ò sí lára yín o. Ibi tí bàbá mi fi mí sí mo wà. Èmi ò lájì tọ́lá o, èmi ò lájì iyẹ, èmi ò lájì mu. Bí mo ṣe rómoró yìí, bí bàbá mi bá ti ló yá mo fòun tèmi mo lọ nìyẹn. Èmi ò mọ tí mò ń dúró ṣe. Bọ́ bá ló yá eré, ó dàbọ̀ nìyẹn. Èmi ò bẹ̀rù ikú. Ìjọ bàbá mi ẹni tó rán mi bá ti ló tó náà nìyẹn. Èmi ò ní gbé kú mi, èmi ò ní gbé kú fò, èmi ò ní gbé dè, èmi ò ní kankan. Mo ní Jésù Kristi. Mo dẹ̀ ti lóhun gbogbo láyé tèmi nìyẹn. Hello? Kò sílẹ̀ ẹ nínú ayé yìí, àwọn tó ń parọ́ fún ẹ lọ dira sọ oore o. Wọ́n lọ gbà wo Tibetan, lọ wo fídíò tí Tibetan ṣe. Bíbélì ní Tibetan bẹ̀rẹ̀ sí kóòtì o. Kọ̀nfáàmù Bíbélì lòun náà bẹ̀rẹ̀ sí kóòtì o. Láwọn tó sọ wípé Bíbélì ti lulẹ̀ nìyẹn o. Àwọn tó bọ́ síta lánàá tó sọ fún wa wípé Tibetan ní Bíbélì ti lulẹ̀. Kí gbogbo yín padà sínú ìṣẹ̀ṣe, inú ìṣẹ̀ṣe lẹ́ padà sí, ojú tì yín o. Kò sóògùn tán lè lọ fi kọ́ àwọn ọmọ wa o. Wọn àrò ògùn mú sílẹ̀ látijọ́ ti ká àwọn ọmọ yẹn lọ o. Ìṣẹ̀ṣe ń èmi ò mọ̀ túmọ̀ ẹ o. Mo bi wọ́n léèrè báyìí, Bíbélì náà ń kóòtì, Bíbélì tán ló ti lulẹ̀. Gbogbo wọn ṣẹ̀ṣẹ̀ wá rántí Bíbélì báyìí. Ṣé ti rí wípé irọ́ ni wọ́n wá? Oníkálùkù ń wá sórí afẹ́fẹ́ torí àtijẹ rẹ̀. Minus me. Ṣe torí àtijẹ lèmi ṣe ń wá síbí o. Kì í ṣe torí àti mo wípé àbí ẹ rí mi tí mo monetize page mi. Monetize. Wọ́n máa ń sọ fún mi, màmá ẹ monetize, mo ní mi ṣe. Torí ìsìn náà máa sọ èmi náà dára wọn wípé ṣe bí torí owó lẹ ṣe ń wá. Èmi ò wá síbí torí owó. Mo wá síbí láti wá sọ ìrere Kristi fún ọ. Láti gba ọkànlá lèmi ṣe wá. Láì retí ohunkóhun lọ́wọ́ anybody. Mi ò wá síbí láti tọrọ owó. Bó o bá ràn mí lọ́wọ́, bó o bá dá sí mínísírì mi pé mo ń tẹ̀ ń ṣe yẹn, inú mi dùn, ó wù ẹ́ ni. Ó wù ẹ́ kò wù ẹ́ náà nìyẹn. Èyí wá torí owó. Máa yọ mí, yọ ìyálé Mósè tó bá ti sọ pé tẹbí torí owó lẹ́bí. Èmi kọ́, ìwà torí owó. Orí mi kí n takú sórí TikTok rí. Tí mo bá ń wówó ní tòótọ́, èmi náà ti máa ṣe yẹn.
máa táàpù o, tap tap. Àìmọye àwọn kan ti ní màmá máa WhatsApp, ẹ mọ̀ ṣe WhatsApp mẹ́ máa bọ̀ lórí TikTok, a máa rówó ń bẹ̀. Mo ní ìṣe èyí kọ̀ ẹ̀kan tí n bá ti ń wá yẹn náà ni ẹ mọ̀ gbà. Ìkọ̀ọ̀kan tí n bá torí kì í ṣe tí mò ń jẹ ni mò ń tà, ẹni tó rán mi wá ń bọ́ mi. Ó ní bí àwọn ènìyàn bá ka ẹnu wọn mọ́, màá gbé òkúta dìde, màá sọ́ di ènìyàn, wọ́n máa bọ́ ẹ. Kí ni mo tún wá? Ogún kan yẹn ti tó fún mi. Ọ̀rọ̀ tí mò ń sọ fún ẹni ó ranjú mi kó gbà báyìí. Má jẹ́ kẹ́nìkan pò kọ bànújẹ́ fún ẹ pé agbára ayé kan wà. Kò ságbára ayé sórí pójú ti gbogbo wọn nísìn. Kò sáfẹ́ ẹ̀rí kankan bì kan o. Kò sí gbẹ́kúdè, kò gbẹ́kúmì, kò sí nǹkan tó jàfẹ́ rí o. Inú fíìmù ló mọ. Irọ́ làwọn onífíìmù ń pa o. Irọ́ ni wọ́n ń pa máwọn Yorùbá, àwọn oníṣẹ̀ṣe, kò sún tó ń jẹ́ bẹ́ẹ̀. Ọ̀dọ̀ Ọlọ́run làwọn náà ti lọ ń gbàdúrà. Torí tó bá jẹ́ ìṣẹ̀ṣe àfẹ́ẹ̀rí wà, látijọ́ yóò mọ̀ tí pósù kan táwọn ọmọ yẹn ti wà ń bẹ̀, àfẹ́ẹ̀rí ti máa gbé wọn lọ́bẹ̀ o. Àfẹ́ẹ̀rí ti máa kó wọn o. Kò sún tó ń jà fẹ́ẹ̀rí o. Ìgbà tí gbogbo wọn máa jáde níbo náà làwọn lọ, wọ́n là lọ Orísun alálẹ̀, àwọn fẹ́ lọ bẹ̀, àwọn ń lọ gbàdúrà sọ́dọ̀ alálẹ̀, àwọn lọ wúre. Èmi ò mọ̀ pé ìwúre náà máa padà ṣe. Èmi rò bí àwọn náà máa gbọ́wọ́ sókè báyọ̀ ọ̀fẹ́ máa gbé wọn débi tán lọ ni. Kò sọ́fẹ́ kankan bì kan. Àdúrà làwọn náà padà lọ wú ìwúre táwa ń ṣe Kìrìsìtẹ́nì. Àdúrà táwọn gbà làwọn oníṣẹ̀ṣe náà padà lọ wúre o. Wọ́n lọ wúre, wọ́n lọ bẹ alálẹ̀ wọn lọ́wẹ̀. Ọlọ́run lè mímọ̀ tó lálẹ́ o. Ọlọ́run ni ó dá ilẹ̀ àti, ó ní ti Olúwa ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀, ayé àti ohun gbogbo tó tẹ̀dó sínú ẹ̀. Ẹni tẹ́mi mọ̀ lálálẹ̀ nìyẹn o. Ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀. Ọ̀dọ̀ Ọlọ́run náà padà sí. Má jẹ́ kẹ́nìkan máa purọ́ fún ẹ pé o fi Jésù ńlẹ̀, àdúrà ò lè ṣe é. Béèrè lọ́wọ́ ẹni yẹn pé ẹjọ́ sà kí ló lè ṣe. Ẹni bá ti ní àdúrà ò lè ṣe é, kò lè gbà ẹ́ pé kí ló máa gbà mí. Sẹ́kún ni mọ̀ sun àbí mọ̀ jó. Kí ló máa wá gbà mí tàdúrà ò bá gbà mí? Àwọn àfáà kóra wọn jọ, wọ́n ń gbàdúrà. Oníṣẹ̀ṣe lọ wúre. Kí ló fẹ́ kí Kìrìsìtẹ́nì ṣe jàre bọ̀dá? Àǹtí, kí ló expect lọ́wọ́ Kìrìsìtẹ́nì kó wá máa ṣe? Ṣé pè ní a máa ṣe àbádùá? Ìwọ làbùrọ̀ máa ranjú mọ́ Kìrìsìtẹ́nì. Àwọn bàbá yín gbogbo wọn ti lè jẹ dòdò kẹ́nu wọn má tèmi ni wípé everybody inú mi dẹ̀dùn gbogbo wọn ló ti sọ̀rọ̀. Gbogbo àwọn bàbá yẹn ló ti fi platform wọn sọ̀rọ̀. Ẹ̀yin ìjọba ẹ bá wa tún Nàìjíríà ṣe. Bàbá Òjó, bàbá èkejì o, bàbá Táíwò Òjó èkejì wọn, ó búra wípé èmu ò gbowó kankan lọ́wọ́ olóṣèlú rí. Ẹni òun bá gbowó lọ́wọ́ ẹ̀ nínú ẹ̀yin olóṣèlú ẹ bọ́ta. Ó díẹ̀ gbogbo wọn. Kí lẹ tún fẹ́ jàre? Kí lẹ wá expect lọ́wọ́ gbogbo kan máa ṣe? Ṣèbọ́ ojú ẹni tó bá pè lálàdúrà, eborí àdúrà ló ti bá. St. Moses Orímọládé, kí ni wọ́n fi ń pè ní bàbá àdúrà? Mo béèrè, kí ló rò bí bàbá àdúrà ṣe wọnú Kérúbù àti Séráfù? Ṣé bá làdúrà ni? Àdúrà ni bàbá Mósè máa ń gbà. Ó máa gbàdúrà kiri àdúgbò. Wọ́n ti mọ̀ pé bàbá aládùúrà kan máa ń kọjá. Ṣé bí ohun tó jẹ́ bàbá aládùúrà nìyẹn? Ṣé tó bá jẹ́ pé ní bàbá Mósè ń ṣe, bàbá elépè kan náà máa pè é. Elépè náà ni bàbá elépè kan máa ń kọjá lára èpè ló máa ṣe, bọ́n ṣe máa pè é nìyẹn. Bọ̀dá kan wà ní etí odò Bẹ́sáídà. Àbó ti gbàgbé for 38 years. Alárùn ẹ̀gbà ní Bíbélì pé alárùn tán gbélẹ̀. O ti rí pé ìṣòro ohun tí oníkálùkù bá ṣe náà fi máa ń pè lórúkọ. Aládùúrà ló ń gbọ́dọ̀ mẹ́ni tó bá jẹ́ pásítọ̀ sí, wòlíì, evangelist, adífálà. Ó rí pé aríran abẹ́ ti gbà mọ̀ túmọ̀ adífá. Àwọn tó ń dáfá ṣé mọ̀ túmọ̀ ẹ̀? Ṣé o mọ̀ túmọ̀ pé adífá? Àwọn tó ń dáfá àwọn ni wòlíì tí wa. Àwa wòlíì lónìí àwọn ló ń jẹ́ ifá àti wọn lánàá. Àwọn yẹn la tọ́nà tí wọn tán mọ́ bẹ́ẹ̀. Ẹja tọ adífálà lọ kó bá wa béèrè lọ́wọ́ Ọlọ́run, lọ́wọ́ Olódùmarè, kí ni ká ṣe? Òun ni àwa tiwa lónìí. Tọ́rọ̀ bá rújú, ẹ jẹ́ ká tọ àwọn wòlíì lọ, ẹ jẹ́ ká tọ pásítọ̀ lọ. Kí ni Ọlọ́run wí fún wa? Adífá àwọn ọ̀dọ́ Ọlọ́run náà ti máa gbàṣẹ. Ó máa dáfá kí ni kán ṣe. Nọ́sẹ̀sẹ̀ nǹkan báyìí ni wọ́n ní kán ṣe o.
àwa náà kìrìsìtẹ́nì ìgbà tí mo béèrè pé bàbá mi kí la lè mọ èyí sí èmi náà kí ni mo ṣe, mo pariwo fún yín. Bàbá mi níjọba Ọlọ́run ló dé o, ó ní bí ìṣẹ̀lẹ̀ kan bá ti ń lọ nìmí yóò máa dìde títí ìjọba mi yóò fi dé. Kí ni mo tún fẹ́, kí ni jọ̀ọ́, kí ni mo fẹ́ bá, kí ló tún ṣẹlẹ̀ tí mo fẹ́ wá? Ẹni tó rán mi níṣẹ́ ó ti sọ fún mi wípé ìjọba Ọlọ́run ló dé, bí ìṣẹ̀lẹ̀ kan bá ti ń lọ nìmí yóò máa dìde títí ìjọba mi yóò fi dé. Ṣé bí kí n máa sọ́nà lókù? Mo sọ fún yín rí pé bàbá mi ìgbà tí mo rí pé gbogbo nǹkan ń jábọ́ mo lọ ń tèmi. Bàbá mi ní rárá o ò tí ì lè wá, wákàtí yẹn ò tí ì pé. Ṣé orí ohun tó rí yẹn ogun yìí ni o, ogun tó ṣẹ̀ṣẹ̀ ń ṣẹlẹ̀ yìí ni mo rí tí ọ̀run bẹ̀rẹ̀ sí já. Mo rí wípé ojú sánmọ̀ ń jábọ́, gbogbo nǹkan ń jábọ́. Mo bá sọ èmi fẹ́ lọ sùn tèmi o, mo sùn báyìí mo dẹ̀ kú. Mo dẹ̀ lọ, mo débẹ̀, mo rí yàrá ìdájọ́. Mo wá pariwo fún yín pé mo mọ̀ dé yàrá ìdájọ́ tún pẹ̀ lónìí. Mo mà kú lánàá, mo dẹ̀ lọ yàrá ìdájọ́, mo yọrí sí o. Mo rí gbogbo òkú tó ti kú, wọ́n jókòó de ìdájọ́. Bàbá mi ní sórí ohun tó rí yẹn lọ sọ fún ọ pé yàrá ìdájọ́ wà. Oníkálùkù ló máa gba ìdájọ́ gbogbo tó ṣe nínú ara yìí. Wọ́n ń retí ìdájọ́ gbogbo, wọ́n jókòó kalẹ̀. Wọ́n dẹ̀ bí èmi jọ kí lẹ wá ṣe. Mo ní bàbá mi, èmi rò bí ìjọba ti dé, ìjọba yìí ti dé nì, pé gbogbo ẹ̀ bẹ̀rẹ̀ sí jábọ́. Ó ní ó sì kù díẹ̀, ìbẹ̀rẹ̀ ló ṣẹ̀ṣẹ̀ rí yẹn, máa lọ. Ọmọ ọdún mélòó ni ẹ níbi tó ti ń bọ̀? Mo dẹ̀ sọ èjì mi, máa lọ. Mo dẹ̀ fò wá padà, mo tají. So o ti rí, mo jíṣẹ́ o, mo wá sọ fún ẹ wípé yàrá àdájọ́ wà. Kí ló tún wá jàre? Kí ló fẹ́ lẹ́nu mi tí mi ì tí ì sọ? Wọ́n rán mi níṣẹ́, ẹni tó rán mi ò dẹ̀ fi mí sínú òkùnkùn. Ó ti sọ fún mi wípé ìjọba rẹ̀ ló dé, bí ìṣẹ̀lẹ̀ kan bá ti ń lọ nìmí yóò máa dìde títí ìjọba Kristi yóò fi dé. Jàre kí ló tún fẹ́ kí n wí? Gbẹ̀tugbẹ̀tu ló ń retí lọ́wọ́ mi kí n gbé ta, àbí gọ́ọ̀nù ní kémi lọ rà? Mo mọ gọ́ọ̀nù yìí. Jọ̀ọ́ o, tó o bá ti rí, tó o lè rí lọ́wọ́ mi, ọ̀rọ̀ tí bàbá mi bá ti sọ fún mi ni mo máa sọ fún ẹ. Bó bá wù ẹ́ o gbọ́, bó bá wù ẹ́ o mọ́ gbọ́. Tèmi ni wípé ìjọba Kristi ló dé o. Ṣé orí gbogbo ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ yìí, ìmí ó sì ti máa lọ, ìmí máa dìde. Ìjọba Jésù ló dé o, ìjọba rẹ̀ ló dé o. Ó ní ìjọba Ọlọ́run ló dé, bí ìṣẹ̀lẹ̀ kan bá ti ń lọ ìmí yóò máa dìde títí ìjọba mi yóò fi dé. Èmi kò sí nǹkan kan. Ó dẹ̀ mú mi wọ yàrá ìdájọ́, tún sọ fún wọn pé yàrá àdájọ́ wà o. Gbogbo nǹkan tẹ́ ń ṣe níbí, gbogbo bó ṣe ṣe ìwà tá a hù, wàá gbà, wọ́n máa ṣìwé rẹ̀. Wọ́n ṣìwé mi o, ní bí mo ṣe débẹ̀ wọ́n ṣì báyìí. Kí ni ìwọ wá ṣe? Éèjì wo ni ẹ? Mo ní báyìí, no padà sí. Kò tí ìbẹ̀rẹ̀ ló wà yẹn, ìbẹ̀rẹ̀ ìpọ́njú. Gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí ìbẹ̀rẹ̀ ìpọ́njú ni o. Gbogbo ara ìbẹ̀rẹ̀ ìpọ́njú ni. Ìpọ́njú ò ní wọlé mi àti ẹ. Máa múra sílẹ̀, ìwọ ni kó máa ṣe ohun gbogbo bí ẹni tí ò ní dọ̀la. Ó ti gbọ́, ìyáálé Mósè ti sọ fún ẹ wípé ìjọba Ọlọ́run ló dé, bí ìṣẹ̀lẹ̀ kan bá ti ń lọ nìmí yóò máa dé títí ìjọba mi yóò fi dé. Ohun tí Olúwa sọ fún èmi nìyẹn. Ẹ̀kọ́ tí ẹ bá mi fi ránṣẹ́ sí gbogbo àgbáyé, ìjọba Ọlọ́run ló dé o, bí ìṣẹ̀lẹ̀ kan bá ti ń lọ nìmí yóò máa dé títí ìjọba mi yóò fi dé. Ohun tí Ọlọ́run sọ fún mi ní 19 nìyẹn, láti ya 2019. Ẹ wò ó dìsìn, o mọrú ìṣẹ̀lẹ̀ tó ti ń ṣẹlẹ̀. Yàrá àdájọ́ dẹ̀ wà, gbogbo òkú tẹ́ rò bọ́ ti kú yẹn, wọ́n jókòó, wọ́n ń retí ìdájọ́ o. Oníkálùkù náà máa ṣèdájọ́ ẹ o. Ó bẹ́tà kẹ́ bẹ̀rẹ̀ sí ṣe rere. Ṣé ẹ dẹ̀ rí orílẹ̀-èdè tó ń ṣe òòṣà? Kò sí kó ní irú nǹkan yìí má ṣẹlẹ̀ o. Torí gbogbo ẹ̀yin tẹ́ bá ti fi Ọlọ́run sílẹ̀, tẹ́ bá ti lóòṣà lẹ fẹ́ máa sìn, ó máa ṣẹlẹ̀. Ó ti ṣẹlẹ̀ sáwọn ẹ̀gbọ́n yín lánàá. Ẹ já lọ nínú Bíbélì. Onírọ́ á ní ẹlẹ́rìí ń wà lọ́run, kò ẹlẹ́rìí kankan. Bíbélì lẹ́lẹ́rìí tèmi. Let's go sí Bíbélì o. Ìwé Èsíkẹ́ẹ̀ là ń kà lọ. Íjíbítì lánàá wọ́n ti ṣerú ẹ̀, wọ́n parun gbẹ̀yìn ni. Ẹnikẹ́ni tó bá ti ní òun fi Ọlọ́run sílẹ̀, òrìṣà ló ń fẹ́ máa ṣe, ó di dandan kó jẹ̀bi.
ó di dandan kan wá kológun. Ó yá bọ́ládé a wà ní 33 ìjà chẹ́kẹ̀ no ibi tí mo dé mo ti rí 36 kan o ẹjẹ́ àwọ̀ síwájú ókè 36 ládé o 36 ládé 36 ẹ ṣí bíbélì ni atọ́nà. Ìwọ tó o bá mọ ọ̀rọ̀ Ọlọ́run you are a failure. Ṣé orí gbogbo tó ṣẹlẹ̀ yìí ó máa jẹ́ kàkàrà á máa jẹ́ bàbàrà wàá máa bú gbá wàá máa bú àwo o ò nídìí láti bú anybody. Ọ̀dọ̀ Ọlọ́run ló ti wá. Ohun tọ́lọ́run sọ wípé ó máa ṣẹlẹ̀ ló ń ṣẹlẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run ni. Ìgbẹ̀yìn ayé ló dé. Ìjọba rẹ̀ ń bọ̀. Ìwọ ni kó fi ayé rẹ fún Kristi. Ìwọ ni má ṣe kò gbóná kò tutù. Ohun tí Ọlọ́run fẹ́ lọ́wọ́ rẹ báyìí jẹ́ kó rí. Má gbóná má tutù, kò gbóná kò tutù lèmi ò pọ̀ jáde. Praise the Lord. Ẹ ṣí bíbélì a ti wà ní Ezekiel 36. Let's go. Àti ìwọ ọmọ ènìyàn sọ tẹ́lẹ̀ sí àwọn òkè Ísírẹ́lì sì wípé ẹ̀yin òkè Ísírẹ́lì ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Báyìí ni Olúwa Ọlọ́run wí, nítorí tí ọ̀tá ti wí sí yín pé a ní ibi gíga ìgbàanì jẹ́ tiwa ìní. Nítorí náà sọ tọ́lẹ̀ kí o sì wí fún un pé báyìí ni Olúwa Ọlọ́run wí pé nítòótọ́ nítorí ìwọ ti sọ ọ́ di ahoro tí wọ́n sì ń gbé ọmì ní àgbogbo kí ènìyàn bá lè jẹ́ ìní fún àwọn kèfèrí yòókù tí a mú yín sí ẹnu tí ẹ̀yin sì já sí ẹ̀gàn àwọn ènìyàn. Nítorí náà ẹ̀yin òkè Ísírẹ́lì ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa Ọlọ́run. Báyìí ni Olúwa Ọlọ́run wí fún àwọn òkè ńlá àti fún àwọn òkè kéékèèké, fún àwọn odò àti fún àwọn àfonífojì, fún ibi ìdáhoro àti fún àwọn ìlú tí a kọ̀ sílẹ̀ tí ó di ìjẹ àti ìyọsùtìsí fún àwọn kèfèrí ìyókù tí ó yí káàkiri. Báyìí ni Olúwa Ọlọ́run wí, nítòótọ́ nínú ìwà owú mi ni èmi ò ti sọ̀rọ̀ sí àwọn kèfèrí yòókù àti sí gbogbo Ìdúmíà tí ó ti fi ayọ̀ inú gbogbo sílẹ̀ ilẹ̀ mi ní ìní wọn pẹ̀lú àrankàn inú láti tàánù fún ìjẹ. Nítorí náà sọ tẹ́lẹ̀ ní ti ilẹ̀ Ísírẹ́lì kí o sì wí fún àwọn òkè ńlá àti fún àwọn òkè kéékèèké, fún àwọn odò àti fún àfonífojì pé báyìí ni Olúwa Ọlọ́run wí, wò ó èmi ti sọ̀rọ̀ nínú owú mi àti nínú ìrunú mi, nítorí ẹ̀yin ti rú ìtìjú àwọn kèfèrí. Nítorí náà báyìí ni Olúwa Ọlọ́run wí, èmi ti gbé ọwọ́ mi sókè. Nítòótọ́ àwọn kèfèrí tí ó yí i ká àwọn ni yóò rú ìtìjú wọn lórúkọ Jésù Kristi. Gbogbo ẹni tó gbé ọwọ́ rẹ̀ sókè láti tú wa ká àwọn ló máa rí ìtìjú wọn lórúkọ Jésù Kristi. Ṣùgbọ́n ẹ̀yin òkè Ísírẹ́lì ẹ̀yin ó yọ ẹ̀ka jáde ẹ ò sì so èso yín fún Ísírẹ́lì ènìyàn mi, nítorí wọ́n fẹ́rẹ̀ẹ́ dé. Sì kíyèsí èmi wà fún yín, èmi ò sì yí padà sí yín, a ó sì ro yín, a ó sì gbìn yín, èmi ò sì mú ènìyàn mi bí sí lórí yín. Gbogbo ilé Ísírẹ́lì àní gbogbo rẹ̀ àwọn ìlú yóò sì ní olùgbé, a ó sì kọ́ ibi tí ó di ahoro. Gbogbo ohun tí wọ́n ti bàjẹ́ Ọlọ́run yóò tún ṣe fún èmi àti ẹ. A wà ní ìwé Ezekiel 36 là ń kà àti dé 11 báyìí. Èmi ò sì mú ènìyàn àti ẹranko bí sí lórí yín, wọn ò sì pọ̀ wọn ò sì rẹ̀. Èmi ò sì mú yín jókòó ní ibùgbé yín bíi ti àtijọ́. Èmi ò sì ṣe yín ju ìgbà ìbẹ̀rẹ̀ yín lọ, ẹ̀yin ò sì mọ̀ pé èmi ni Olúwa. Praise the Lord. Ẹ gbọ́ gbogbo ohun tí ó ti ṣẹlẹ̀ sí àwọn ọmọ Ísírẹ́lì, gbogbo ohun tí ojú wọn ti rí, ibi tí a ti tà wọ́n nù sí. Ọlọ́run sọ pé kí ni o, òun á mú wọn wá, òun á kó wọn jọ níbi tá a ti tà wọ́n nù sí, òun á wo ilẹ̀ wọn sàn, wọ́n á gbìn wọ́n wá so èso àjàrà. Praise the Lord. Nítòótọ́ èmi ò mú kí ènìyàn rìn lórí yín, àní Ísírẹ́lì ènìyàn mi, wọn ò sì ní
wọn ò sì ní ìní, ìwọ ò sì jẹ́ ìní wọn, ìwọ kì yóò sì gbà wọ́n ní ọmọ láti ìsinsìnyí lọ. Àmín. Agbénilọ́mọ ò ní rí wa gbé lọ́mọ, ibi ò ní wọlé mi àti ẹ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí. Báyìí ni Olúwa Ọlọ́run wí, nítorí wọ́n wí fún yín pé ìwọ jẹ́ ènìyàn run, ìwọ ń jẹ ènìyàn run, ó sì ti gba àwọn orílẹ̀-èdè ní ọmọ. Nítorí náà ìwọ kì yóò jẹ́ ènìyàn run mọ́, bẹ́ẹ̀ ni ìwọ kì yóò gba àwọn orílẹ̀-èdè rẹ ní ọmọ mọ́, ni Olúwa Ọlọ́run wí. Ṣé o ti gbọ́? Gbogbo ogun yìí ó máa ṣe kí ni? Ó máa dáwọ́ dúró. Ìmí àgbo bẹ́ẹ̀ ló ṣe rí. Bí ó bá dáwọ́ dúró lánàá, ó máa dáwọ́ dúró. Afẹ́fẹ́ ni, àwọn olóṣèlú ń lo oríṣiríṣi tó wù wọ́n ni, àwọn alágbára ayé àwọn ló wà nídìí gbogbo rẹ̀, bọ̀ ọ̀rọ̀ Ọlọ́run ò ní ṣaláì má ṣẹ. Gbogbo ohun tí Ọlọ́run ló máa ṣẹ náà ló máa ṣẹ. Ẹnìkan náà máa rú sókè tó máa jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run wá sí ìmúṣẹ. Ọlọ́run ti rí gbogbo ohun tó máa ṣẹlẹ̀, wọ́n ti kọ́, ó ti wà ní àkọọ́lẹ̀. Má jẹ́ kẹ́rù bà ẹ́, ó máa ṣẹ. Ibi ò ní ṣẹ mẹ́mi àti ẹ lára. Bẹ́ẹ̀ ni èmi kì yóò mú kí ènìyàn gbọ́ ìtìjú àwọn kèfèrí rẹ mọ́, bẹ́ẹ̀ ni ìwọ kì yóò ru ẹ̀gàn àwọn orílẹ̀-èdè mọ́, bẹ́ẹ̀ ni ìwọ kì yóò mú kí orílẹ̀-èdè rẹ ṣubú mọ́, ni Olúwa Ọlọ́run wí. Àmín. Ọ̀rọ̀ Olúwa sì tọ̀ mí wá wípé, ọmọ ènìyàn, nígbà tí ilé Ísírẹ́lì ń gbé ilẹ̀ tiwọn, wọ́n bà á jẹ́ nípa ọ̀nà wọn àti nípa ìṣe wọn. Ọ̀nà wọn lójú mi dàbí àìmọ́ obìnrin tí a mú kúrò. Nítorí náà èmi fi ìrunú mi sí orí wọn, nítorí ẹ̀jẹ̀ tí wọ́n ti ta sórí ilẹ̀ náà, àti nítorí èrè wọn tí wọ́n ti fi bà á jẹ́. Praise the Lord. Ṣé bó ti rí? Nígbà tí àwọn ọmọ Ísírẹ́lì tí wọ́n bà ilẹ̀ ní wọn jẹ́, wọ́n ta ẹ̀jẹ̀ sílẹ̀, wọ́n ń ṣe ère. Ọlọ́run ṣe kí ni? Ọlọ́run fi ìyàwó ẹ̀jẹ̀ wọn, Ọlọ́run dójú tì wọ́n. Èmi sì ti tú wọn ká sáàárín àwọn kèfèrí, a sì fọ́n wọn ká sí gbogbo ilẹ̀. Èmi dá wọn lẹ́jọ́ gẹ́gẹ́ bí ọ̀nà wọn àti gẹ́gẹ́ bí ìṣe wọn. Orílẹ̀-èdè tó bá ti ń sin ère, tó bá ti ń sin òrìṣà, wọ́n máa dá lẹ́jọ́. Tí wọn náà bá ti lọ́lọ́run ló fẹ́ fi sílẹ̀, ère lókù tó fẹ́ máa bọ, wọ́n máa dá ẹ lẹ́jọ́. Ọlọ́run ló ó tú wọn ká sáàárín àwọn kèfèrí. Nígbà tí wọ́n sì wọ inú àwọn kèfèrí, níbi tí wọ́n lọ, wọ́n bà orúkọ mímọ́ mi jẹ́. Ṣó o ti gbọ́? Nígbà tí wọ́n sì wí fún wọn pé àwọn wọ̀nyí ni ènìyàn Olúwa, wọ́n sì ti jáde kúrò ní ilẹ̀ rẹ̀. Ṣùgbọ́n àánú orúkọ mímọ́ mi ṣe mí ní ilẹ̀ Ísírẹ́lì ti bàjẹ́ láàrin àwọn kèfèrí níbi tí wọ́n lọ. Nítorí náà sọ fún ilé Ísírẹ́lì pé, báyìí ni Olúwa Ọlọ́run wí, ilé Ísírẹ́lì, èmi kì yóò ṣe èyí nítorí tiyín, ṣùgbọ́n fún orúkọ mímọ́ mi tí ẹ̀yin ti bàjẹ́ láàrin àwọn kèfèrí níbi tí ẹ̀yin lọ. Èmi ò sì sọ orúkọ ńlá mi di mímọ́ tí a bàjẹ́ láàrin àwọn kèfèrí tí ẹ̀yin ti bàjẹ́ láàrin wọn. Àwọn kèfèrí yóò sì mọ̀ pé èmi ni Olúwa, nígbà tí ó sọ ọ́ di mímọ́ nínú yín níwájú wọn, ni Olúwa Ọlọ́run wí. Praise the Lord. Ta ni wọ́n ń pè ní kèfèrí? Àwọn tí ò mọ Ọlọ́run, àwọn tí ò ní Jésù Kristi, àwọn tí ò mọ Ọlọ́run, àwọn tí ò gbàgbọ́ wípé Ọlọ́run exist, àwọn náà ń pè ní kèfèrí o. Kì í ṣe àwa tá a tún jọ ń gbàdúrà ló a máa pè ń kèfèrí. Mo ráwọn mùsùlùmí kan wá máa pè àwọn kìrìsìtẹ́nì ní kiriyó, àwa ní no, àwa mọ Ọlọ́run, àwa ò ṣe kèfèrí. Ẹni tí ò mọ Ọlọ́run náà ń pè ní kèfèrí. Ẹni tí ò dá Ọlọ́run mọ̀, ẹni tí ò fi ayé rẹ̀ fún, òun náà ń pè ní kèfèrí. Praise the Lord. Nítorí èmi ò mú yín kúrò láàrin àwọn kèfèrí, èmi ò sì ṣà yín jọ kúrò ní ilẹ̀ gbogbo, èmi ò sì mú yín padà sí ilẹ̀ tiyín. Nítorí náà nígbà náà ni èmi ò fi omi mímọ́ wọ́n yín, ẹ̀yin ò sì mọ́, èmi ò sì wẹ̀ yín mọ́ kúrò nínú gbogbo ẹ̀gbin yín àti kúrò nínú gbogbo òrìṣà yín. Ọlọ́run máa wẹ̀ wá mọ́, Nàìjíríà máa gba àlàáfíà. Ọlọ́run máa bojú wolẹ̀, ó máa ṣe kí ni o? Ó máa wẹ̀ wá mọ́ títí ìjọba rẹ̀ yóò fi dé. Ogun tó le kókókó yìí máa tún ṣẹ́ wọlẹ̀, ó máa ṣẹ́ wọlẹ̀. Ó ń sọmọ olókun bẹ́ẹ̀ ni.
afẹ́fẹ́ àwọn olóṣèlú ló jẹ́ kó máa rú sókè sí, ṣùgbọ́n kò lè ṣàì má ṣẹ. Ọ̀rọ̀ Ọlọ́run ni. Èmi ò fi ọkàn tuntun fún yín pẹ̀lú ẹ̀mí tuntun ni èmi ò sì fi sínú yín, èmi ò sì mú ọkàn òkúta kúrò láàrin yín, èmi ò sì fi ọkàn ẹran fún yín, èmi ò sì fi ẹ̀mí mi sínú yín, èmi ò sì mú kí ẹ máa rìn nínú àṣẹ mi. Ẹ̀yin ò pa ìdájọ́ mi mọ́, ẹ ò sì máa ṣe wọ́n. Ẹ̀yin ò sì máa gbé ilẹ̀ tí èmi ti fi fún àwọn bàbá yín, ẹ̀yin ò sì máa jẹ́ ènìyàn mi, èmi ò sì máa jẹ́ Ọlọ́run fún yín. Èmi ò sì gbà yín là kúrò nínú àìmọ́ yín gbogbo, èmi ò sì pe ọkà wá, èmi ò sì mú pọ̀ sí, èmi kì yóò sì mú ìyàn wá bá yín. Àmín lórúkọ Jésù Kristi. Bá a bá ti gbọ́ràn sí àṣẹ Ọlọ́run, tá a mú òrìṣà àti ẹ̀gbin tá a mú kúrò lójú ọ̀nà wa, Ọlọ́run á wẹ̀ wá mọ́. Praise the Lord. Èmi ò sì sọ èso igi di púpọ̀ àti ìbísí oko kí ẹ má bàa gba ẹ̀gàn ìyàn mọ́ láàrin àwọn kèfèrí. Nígbà náà ni ẹ̀yin ò rántí ọ̀nà búburú yín àti ìṣe yín tí kò dára, ẹ ò sì su ara yín ní ojú ara yín fún àìṣedéédé yín àti fún ìríra yín. Kì í ṣe nítorí tí ẹ̀yin ni èmi ṣe èyí, kì í ṣe torí tiyín lọ́lọ́run ṣe fẹ́ ṣe o, torí orúkọ rẹ̀ kó má bàa di ìbàjẹ́ ni o. Kì í ṣe nítorí tiyín ni èmi ṣe èyí ni Olúwa Ọlọ́run wí. Ẹ mọ èyí, kí ojú kí ó tì yín, kí ẹ sì dààmú nítorí ọ̀nà yín, ilé Ísírẹ́lì. Báyìí ni Olúwa Ọlọ́run wí, ní ọjọ́ tí èmi ò ti wẹ̀ yín mọ́ kúrò nínú àìṣedéédé yín gbogbo, èmi ò mú kí a tún gbé ìlú, a ó sì kọ́ ibi ahoro wọn nì. Ilẹ̀ ahoro ni a ó sì ro, tí a ó sì di ahoro ní ojú gbogbo àwọn tí ó ti kọjá. Wọn ó sì wí pé ilẹ̀ yìí ti di ahoro, ti dàbí ọgbà Édẹ́nì, àti ìlú tí a tú tí ó di ahoro, tí ó sì parun di ìlú olódi, ó sì ní olùgbé. Praise the Lord. Gbogbo Nàìjíríà náà lónìí tó dàbí pó dahoro yìí, Ọlọ́run yóò bá wa tú ṣe, Ọlọ́run yóò wẹ ilẹ̀ wa mọ́. Ẹ jẹ́ kí àwa náà gbọ́ràn sí àṣẹ Ọlọ́run. Ẹ yé gbóríṣà lékè, ẹ máa sin Ọlọ́run nìkan, foríbalẹ̀ fọ́lọ́run. Ìlú tẹ́ bá ti ń wọ́ṣìpù òòṣà, ogun máa ń ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀. Nígbà náà ni àwọn kèfèrí ìyókù yíká yóò sì mọ̀ pé èmi ni Olúwa ti kọ́ ìlú tí ó parun, èmi sì ti gbìn èyí tí ó di ahoro, èmi Olúwa ti sọ, èmi ò sì ṣe é. Báyìí ni Olúwa Ọlọ́run wí, ilé Ísírẹ́lì yóò béèrè yìí lọ́wọ́ mi láti ṣe fún wọn. Èmi ò mú ènìyàn mi bí sí fún wọn bí ọ̀wọ́ ẹran, gẹ́gẹ́ bí ọ̀wọ́ ẹran mímọ́, bí ọ̀wọ́ ẹran Jerúsálẹ́mù ni a ṣe wọ́n tí ó ní ìrònú. Bẹ́ẹ̀ ni ìlú olódi tí ó di ahoro yóò kún fún ènìyàn, wọn ò sì mọ̀ pé èmi ni Olúwa. Praise the Lord. A ti wà ní 37. A wà ní 37. Ojú àdúrà ò ní tì wá. Ẹ jọ̀wọ́ torí Ọlọ́run, ẹ jẹ́ kí gbogbo wa ní kíni o. Ẹ jẹ́ ká ní àjọ, ká pe àjọ tó nírònú. Ṣé bẹ́ẹ̀ ti rí? Àwọn ọmọ Ísírẹ́lì nìyẹn. Gbogbo ohun tó ṣẹlẹ̀ ń bí, ó ti ṣẹlẹ̀ lánàá o. Ó ti ṣẹlẹ̀ rí. Ọwọ́ Olúwa wà ní ara mi. 37 nìyẹn. Ezekiel nìyẹn o. Ọwọ́ Olúwa wà ní ara mi, ó sì mú mi jáde nínú ẹ̀mí Olúwa, ó sì gbé mi kalẹ̀ ní àárín àfonífojì
tí ó kún fún egungun. Praise the Lord. Ṣé ẹ ti rí ẹ̀mí mímọ́? Ṣé ẹ ti rí bí ẹ̀mí ṣe máa ń bà lé ènìyàn? Ọwọ́ Olúwa wà ní ara mi. Òun ni wípé ẹ̀mí ìmísí bà lé. Ọwọ́ Olúwa ló máa ń wà lára ènìyàn tí wàá máa wò pé ó fi èdè fọ̀. Ọwọ́ Olúwa ti wà lára ẹ̀. Òun ni wàá ṣe máa control ara ẹ̀ tì torí wípé Ọlọ́run fẹ́ ṣe kíni? Ọlọ́run fẹ́ lò ẹ́. Ṣé o ti rí wípé ẹ̀mí mímọ́ tó wà lára àwa ọmọ Séráfù? Mo mọ̀ pé gbogbo ẹ̀mí mímọ́ báyìí ara ènìyàn gbogbo ló wà. Kò sẹ́ni tí ò lẹ́mìí mímọ́ mọ́. Àwọn ọlọ́sùn ní, àwọn àbáláyé ní, kìrìsìtẹ́nì ní, onírúurú new dimension lóníkálùkù fi ni. Mùsùlùmí ní tiẹ̀. Ẹ̀mí mọ́ ó ń bá wọn sọ̀rọ̀. Praise the Lord. Ọwọ́ Olúwa wà ní ara mi, ó sì mú mi jáde nínú ẹ̀mí Olúwa. Torí ìgbà tẹ́nìkan bá gbẹnu sókè pé ẹ̀mí wo? Ẹ̀mí mímọ́ wà o. Ọwọ́ Olúwa máa bà lé èèyàn. Praise the Lord. Ẹ̀yin kan tẹ́ ẹ ní áńgẹ́lì ló bà lé yín. Ṣé ẹ ti rí wípé kì í ṣe áńgẹ́lì ló ń bà lé èèyàn? Ọwọ́ Olúwa ni. Ọwọ́ Olúwa ló máa ń sọ̀kalẹ̀. Bí ọwọ́ Olúwa bá wà lára ẹni yẹn, ìmísí máa gbé ẹ. Praise the Lord. Ó mú mi jáde nínú ẹ̀mí Olúwa, ó sì gbé mi kalẹ̀ láàrin àfonífojì. Ẹ̀mí gbé lọ. Mo fẹ́ fi nǹkan hàn ẹ́. Wá wo nǹkan nínú ìrìn àjò ẹ̀mí. Kì í ṣe físíkà o. Kì í ṣe físíkà ní ìsíkẹ̀ wà o. Ó ti wà ní kíni o? Ó ti wà nínú ẹ̀mí. Ọlọ́run mú ìrìn àjò ẹ̀mí, ó wá gbé lọ sí àárín àwọn àfonífojì. Praise the Lord. Egungun, àfonífojì tí ó kún fún egungun, ó sì mú mi rìn yí wọn ká. Sì wò ọ̀pọ̀lọpọ̀ níbẹ̀ ní gbangba àfonífojì, sì kíyèsí wọn gbẹ púpọ̀. Ó sì wí fún mi pé, ọmọ ènìyàn, egungun wọ̀nyí lè yè bí? Èmi sì wí pé, Olúwa Ọlọ́run, ìwọ ni ó lè mọ̀. Praise the Lord. Inú ẹ̀mí ni o. Ìrìn àjò ẹ̀mí, ohun tó ń jẹ́ ìrìn àjò ẹ̀mí nìyẹn. Torí ìgbà tẹ́yìn ká ní ìwọ náà ti rí ìrìn àjò ẹ̀mí, ìwọ náà ti rí ìrìn àjò ẹ̀mí. Ìrìn àjò ẹ̀mí ni ìsíkẹ̀ rìn níbí tí wọ́n gbé lọ àárín kíni o? Àárín àwọn egungun gbígbẹ. Ìrìn àjò ẹ̀mí wà tó dẹ̀ confirm, tó fi ẹsẹ̀ múlẹ̀, àwọn tó ti ṣẹlẹ̀ sí lánàá. Praise the Lord. Ó ní ìwọ Ọlọ́run ló lè mọ̀ o. Èyí mọ̀. Èmi sì wí pé ìwọ Ọlọ́run ni ó lè mọ̀. Ó tún wí fún mi pé, sọtẹ́lẹ̀ sórí egungun. Sọtẹ́lẹ̀ sórí egungun wọ̀nyí, sì wí fún wọn pé, ẹ̀yin egungun gbígbẹ, ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Praise the Lord. Ṣé o ti gbọ́ bí wòlíì ṣe máa ń operate? Ṣé o ti rí? Wòlíì ò kàn ń dáṣẹ́ ṣe. Ọlọ́run ló máa ń kọ̀máǹdì. Ọlọ́run ló máa ń pàṣẹ o. Ìsíkẹ̀ ìjẹ́gungun alẹ́ ìmọ̀ o. Ọwọ́ yín ló wà o. Ó dáa, ó yá sọtẹ́lẹ̀. Olúwa ṣẹ̀ṣẹ̀ sọ fún, sọ báyìí, èmi wà níbí. Ẹni tó máa báàkì ẹ̀ ó wà níbí. Ọlọ́run ló ń báàkì ẹ̀ o. Wá gbọ́. Ó sì tún wí fún pé, sọtẹ́lẹ̀ sórí egungun wọ̀nyí, sì wí fún wọn pé, ẹ̀yin egungun gbígbẹ, ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Sí ọ̀rọ̀ ìsíkẹ̀ ló ní kán gbọ́. Ẹ gbọ́ ọ̀rọ̀ mi. Ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Báyìí ni Olúwa Ọlọ́run wí fún egungun wọ̀nyí, kíyèsí, èmi ò mú kí èémí wọ inú yín, ẹ̀yin ò sì yè. Èmi ò sì fi iṣan sára yín, ẹ̀yin ò sì mú ẹran wá sára yín. Èmi ò sì mú ẹran wá sára yín, èmi ò sì fi awọ bò yín. Èmi ò sì fi èémí sínú yín, ẹ̀yin ò sì yè, ẹ̀yin ò sì mọ̀ pé èmi ni Olúwa. Praise the Lord. Ṣé ìsíkẹ̀ ló ń ṣiṣẹ́ ń bẹ̀ yẹn mọ́? Ṣé o sì rí wípé Olúwa ti gbaṣẹ́ ṣe? Màá mú egungun, màá mú wá, èémí màá mú wá. Bọ̀ ìsíkẹ̀, ìwọ sọtẹ́lẹ̀, èmi Olúwa máa ṣe. Ṣé o ti rí wípé wòlíì ò lágbára kankan? Ohun tó bá fi sí wa lẹ́nu la máa sọ jáde. Kò sẹ́ni tó lágbára jọ Ọlọ́run lọ. Sọ bẹ́ẹ̀, yes sir, bẹ́ẹ̀ ni sà.
ọjọ́ o bá ti dáwọ́ré tó o bá ti dá nǹkan ṣe lóò gbàṣẹ lọ́wọ́ ẹ tó rẹ̀ ń ṣẹ́ ó máa wù ẹ́ ni ó máa wù ẹ́ ni wọ́n máa ń gbàṣẹ lọ́wọ́ Ọlọ́run kó tó lọ ṣe. Let's go. Bẹ́ẹ̀ ni mo sọ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí a ti pàṣẹ fún mi. Ṣé o gbọ́? Bí a ti pàṣẹ fún mi, àṣẹ ni. Gẹ́gẹ́ bí a ti pàṣẹ fún mi, bí mo sì ti sọ tẹ́lẹ̀, ariwo ta sì wó. Mímì kan wá, àwọn egungun náà sì wá sọ́dọ̀ ara wọn, egungun sí egungun rẹ̀. Nígbà tí mo sì wò kíyèsí, iṣan àti ẹran ara wá sí wọn, awọ sì bò wọ́n lókè, ṣùgbọ́n èémí kò sí nínú wọn. Sọ tẹ́lẹ̀ sórí egungun, ìwọ tọ́lọ́run bá ní sọ fáwọn èèyàn ẹ máa fò. Lẹ́yìn ìgbà tó bá sọ, Olúwa sọ wípé ẹ máa fò, ẹ tún jókòó, wàá fi kún. Ṣé o ti rí bí wọ́n ṣe fi kúnran? Tọ́lọ́run bá bá wọ sọ̀rọ̀ ẹyọ kan, wàá sọ mẹ́jọ. Tọ́lọ́run bá bá wa sọ̀rọ̀ méjì, ìwọ máa fi 20 sí. Ṣé o ti rí pé kì í ṣe bẹ́ẹ̀ náà ṣe Olúwa? Ṣé o ti rí pé gradually ni Olúwa sọ fún egungun náà ni ó bá sọ̀rọ̀, ó dẹ̀ pàṣẹ fún egungun, ó dákẹ́. Ọlọ́run tí wò gbókè egungun gbogbo ẹ̀ mo ti ṣe yẹn, ó yá tún sọ tẹ́lẹ̀ sórí èémí. Let's go. Nígbà náà ni ó sọ fún mi pé ọmọ ènìyàn, sọ tẹ́lẹ̀ sí èémí, sọ tẹ́lẹ̀ sì wí fún èémí pé báyìí ni Olúwa Ọlọ́run wí, ìwọ èémí wá láti igun mẹ́rẹ̀ẹ̀rin, sì mí sí òkú wọ̀nyí kí wọ́n bá lè yè. Bẹ́ẹ̀ ni mo sọ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí a ti pàṣẹ fún mi. Ó dẹ̀ lẹ́ẹ̀kejì. Ṣé o ti rí? Ṣé tí tó bá jèmi àti ẹ, ọmọ ènìyàn, sọ tẹ́lẹ̀ sí egungun àti èémí, a kàn máa kó pọ̀ lẹ́ẹ̀kan ṣoṣo. Egungun àti èémí ó yá wọnú wọn lọ. Ìkọ̀ọ̀kan dẹ̀ ni. Máa bá ti ń ka Bíbélì máa fòye kà á. Bó o bá ṣiṣẹ́ Olúwa máa fòye gbé e. Praise the Lord. Òǹrè lẹ́ẹ̀kejì wọ́n tún pàṣẹ fún. Ó yá tún sọ, ntọ́lọ́run bá ti ní òwí ni òwí. Bẹ́ẹ̀ ni mo sọ tẹ́lẹ̀ bí a ti pàṣẹ fún mi, èémí náà sì wá sínú wọn, wọ́n sì yè, wọ́n sì dìde dúró ní ẹsẹ̀ wọn, ogun ńláńlá. Nígbà náà ni ó sọ fún mi pé ọmọ ènìyàn, egungun wọ̀nyí ni gbogbo ilé Ísírẹ́lì. Wò ó, wọ́n wí pé egungun wa gbẹ, ìrètí wa pin ní ti àwa àti àti ké wa kúrò. Praise the Lord. Ṣé ti rí òwe lọ́lọ́run lò fún ìsíkẹ́ ẹ̀? Gbogbo egungun gbígbẹ tá a rí yẹn Ọlọ́run fi ń pòwe àwọn ọmọ Ísírẹ́lì ni. Orí onírúurú òun ni Ọlọ́run fi máa ń ṣe àkàwé. Èyí ni àwọn ọmọ Ísírẹ́lì tí wọ́n sọ wípé àwa ti gbẹ, pé kò sí èémí kankan nínú wa mọ́. Praise the Lord. Nítorí náà sọ tẹ́lẹ̀ kí o sì wí fún wọn pé báyìí ni Olúwa Ọlọ́run wí, kíyèsí ẹ̀yin ènìyàn mi, èmi ò sì sí ìbòjì yín, èmi ò sì síjìbò yín, èmi ò sì mú kí ẹ dìde kúrò nínú ibojì yín, èmi ò sì mú yín wá sí ilẹ̀ Ísírẹ́lì, ẹ̀yin ò sì mọ̀ pé èmi ni Olúwa. Nígbà tí èmi bá ti sí ìbòjì yín, ẹ̀yin ènìyàn mi, tí èmi bá sì mú yín dìde kúrò nínú ibojì yín, èmi ò sì fi èémí sínú yín, ẹ̀yin ò sì yè, èmi ò sì mú yín jókòó ní ilẹ̀ tiyín. Nígbà náà ni ẹ̀yin ó mọ̀ pé èmi ni Olúwa ni ó ti sọ ọ́, tí ó sì ti ṣe é, ni Olúwa wí. Ṣé a ti gbọ́? Ẹ ti mọ ìtumọ̀ egungun gbígbẹ báyìí. Egungun gbígbẹ tá a rí yẹn, òwe ni o, òwe ni o, òwe ni o. Ọ̀rọ̀ Olúwa tún tọ̀ mí wá wípé, àti ìwọ ọmọ ènìyàn, mú igi kan kí o sì kọ̀wé sí lára fún Júdà àti fún àwọn ọmọ Ísírẹ́lì ẹgbẹ́ rẹ, sì mú igi mìíràn sì kọ̀wé sí lára fún Jósẹ́fù, igi Éfrémù àti igi fún gbogbo ilé Ísírẹ́lì ẹgbẹ́ rẹ. Sì dá wọn pọ̀, gbọ́ o, sì dá wọn pọ̀ ṣọ̀kan sí igi kan, wọn ó sì di ọ̀kan ní ọwọ́ rẹ. Nígbà tí àwọn ènìyàn rẹ bá bá ọ sọ̀rọ̀ wípé ìwọ kì yóò fi ìdí nǹkan wọ̀nyí hàn wá bí, wí fún wọn pé báyìí ni Olúwa Ọlọ́run wí, kíyèsí èmi ò mú igi Jósẹ́fù
tí ó wà ní ọwọ́ Éfrémù àti igi ẹ̀yà Ísírẹ́lì ẹgbẹ́ rẹ, èmi ò sì mú wọn pẹ̀lú rẹ pẹ̀lú igi Júdà, èmi ò sì sọ wọ́n di igi kan, wọn ò sì di ọ̀kan ní ọwọ́ mi. Ṣé ẹ gbọ́? Praise the Lord. Ṣé ẹ ti rí wípé ọ̀kan ṣoṣo lọ́lọ́run fẹ́ ká jẹ́? Ṣé ẹ ti rí? Ó ní mú igi kan, ìkan fún ilé Júdà, mú igi kan Ísírẹ́lì ẹgbẹ́ rẹ̀, mú igi kan Éfrémù, ṣùgbọ́n màá sọ gbogbo wọn di kíni? Igi ẹyọ kan lọ́wọ́ rẹ̀. Ohun mẹ́ta lọ́lọ́run sọ di ẹyọ kan ṣoṣo yẹn o. Òwe ni o, wọ́n ń pa òwe. Ọlọ́run Baba, Ọlọ́run Ọmọ, Ọlọ́run Ẹ̀mí Mímọ́, ẹyọ kan ṣoṣo. Ọlọ́run pa òwe ń bẹ̀ yẹn, ṣùgbọ́n ẹni tó yé bá yé wàá mọ̀. Ìkan Júdà, ìkan ilé Ísírẹ́lì, ìkan Éfrémù, ọ̀kan ṣoṣo ni wá. Màá sọ igi yẹn di ẹyọ kan ní ọwọ́ rẹ̀. Let's go. Àtàlábàláyé àti kìrìsìtẹ́nì àti onímùsùlùmí, ó dijọ́ tí gbogbo yín bá di ọ̀kan níwájú Ọlọ́run, tẹ́ ẹ rí gbogbo yín pé ọ̀kan ni wá, ìfẹ́ ni Ọlọ́run ń fẹ́. Igi tí ìwọ kọ̀wé sí lára yóò wà ní ọwọ́ rẹ níwájú wọn, sì wí fún wọn pé, báyìí ni Olúwa Ọlọ́run wí, kíyèsí, èmi ò mú àwọn ọmọ Ísírẹ́lì kúrò láàrin àwọn kèfèrí níbi tí wọ́n lọ, èmi ò sì sà wọ́n jọ ní àgbogbo, èmi ò sì mú wọn wá sí ilẹ̀ tiwọn, èmi ò sì sọ wọ́n di orílẹ̀-èdè kan ní ilẹ̀ lórí òkè ńlá Ísírẹ́lì, ọba kan ni yóò sì jẹ́ olórí gbogbo wọn. Ṣé ẹ gbọ́? Ọmọlé Mósè, kérúbù àti séráfù, ọba kan ni yóò jó lórí wọn. Wọn kì yóò sì jẹ́ orílẹ̀-èdè méjì mọ́, bẹ́ẹ̀ ni a kì yóò sì sọ wọ́n di ìjọba méjì mọ́ rárá, bẹ́ẹ̀ ni wọn kì yóò sì fi òrìṣà wọn bara wọn jẹ́ mọ́. Ṣó gbọ́? Ẹ ò ní lè forìṣà yín bara yín jẹ́ mọ́. Ẹ yé sin òòṣà, ẹ máa sin Ọlọ́run. Tàbí ohun ìríra wọn, tàbí ohun ìrékọjá wọn, ṣùgbọ́n èmi ò gbà wọ́n là kúrò nínú gbogbo ibùgbé wọn níbi tí wọ́n gbé ti dẹ́ṣẹ̀, èmi ò sì wẹ̀ wọ́n mọ́, bẹ́ẹ̀ ni wọn ò jẹ́ ènìyàn mi, èmi ò sì jẹ́ Ọlọ́run wọn. Ìwọ tó bá fẹ́ jẹ́ kí Ọlọ́run jí Ọlọ́run rẹ, wàá di kíni o? Àá di ara kan, àá di ọ̀kan ṣoṣo nínú Olúwa. Dáfídì ìránṣẹ́ mi yóò sì jí ọba lórí wọn, gbogbo wọn ni yóò sì ní olùṣọ́ àgùntàn kan, wọn ò rìn nínú ìdájọ́ mi pẹ̀lú, wọn ò kíyèsí àṣẹ mi, wọn ò sì ṣe wọ́n. Wọn ò sì máa gbé ilẹ̀ tí èmi ti fi fún Jákọ́bù ìránṣẹ́ mi, níbi tí àwọn bàbá yín ti ń gbé, wọn ò sì máa gbé inú rẹ̀, àwọn àti àwọn ọmọ wọn àti àwọn ọmọ wọn láé. Dáfídì ìránṣẹ́ mi yóò sì máa jẹ́ ọmọ aládé wọn láé àti láéláé. Pẹ̀lúpẹ̀lú èmi ò bá wọn dá májẹ̀mú àlàáfíà, èmi ò sì jẹ́ májẹ̀mú ayérayé pẹ̀lú wọn, èmi ò sì gbé e kalẹ̀, èmi ò sì mú wọn rẹ̀, èmi ò sì gbé ibi mímọ́ mi sí àárín wọn títí ayé. Àgọ́ mi yóò wà pẹ̀lú wọn ní tòótọ́, èmi ò jí Ọlọ́run wọn, wọn ò sì jẹ́ ènìyàn mi. Àwọn kèfèrí yóò sì mọ̀ pé èmi Olúwa ni ó ti sọ Ísírẹ́lì di mímọ́, nígbà tí ibi mímọ́ mi yóò wà ní àárín wọn títí ayé. Praise the Lord. Ṣé Ọlọ́run wà láàárín wa? Ìjẹ́ àfàyè gba Ọlọ́run lórílẹ̀-èdè wa, àbí òrìṣà lẹ́tọ̀ lọ, igi lẹ lọ ń bọ, ère lẹ lọ ń tapo sí? Ó máa ń mú kí Ọlọ́run bínú ni. Orílẹ̀-èdè tó bá ti ń wọ́ṣìpù igi, wọ́ṣìpù òkúta, inú máa ń bí Ọlọ́run ni o. Inú a máa bí Ọlọ́run ni o. Orílẹ̀-èdè yẹn fẹ́ parun nìyẹn o. Ọ̀rọ̀ Olúwa sì tọ́, ẹ jẹ́ á máa lọ, ẹ jẹ́ wọ́n. A ti wà ní 38, ẹ jẹ́ á kà díẹ̀ sí. Ọ̀rọ̀ Olúwa sì tọ̀ mí wá wípé, ọmọ ènìyàn, kọ ojú rẹ sí Gógù, ilẹ̀ Mágógù, olórí Rósì, Méṣèkì
àti túbálì sì sọtẹ́lẹ̀ sí i sì wí pé báyìí ni Olúwa Ọlọ́run wí, kíyèsí èmi ò dojúkọ ìwọ Gógù. Gógù ń lónìí òun àpẹẹrẹ rẹ̀ ni wọ́n gbé wá tá a máa ń lọ orí Gógù. Mo ń lọ Gógù, mo ń lọ sáàchì ẹ̀, mo ń lọ sáàchì lórí Gógù, òun rèé gbọ́. Báyìí ni Olúwa Ọlọ́run wí, kíyèsí èmi ò dojúkọ ìwọ Gógù, olórí Rósì, Méṣèkì àti Túbálì. Èmi ò sì dá ọ padà, èmi ò sì fi ìwọ̀ kọ́ ọ ní ẹ̀rẹ̀kẹ́, èmi ò sì mú ọ jáde wá, àti gbogbo ogun rẹ, ẹṣin àti ẹlẹ́ṣin gbogbo wọn ni a ó wọ̀ láṣọ dáradára, àní ẹgbẹ́ ńlá pẹ̀lú àpáta ohun asà, gbogbo wọn ò di idà mú. Persia, Ethiopia àti Libya pẹ̀lú wọn, gbogbo wọn pẹ̀lú asà ohun akọ́rọ́, Góbérì àti gbogbo ogun rẹ̀, ilé Tógámà àti àríwá àti gbogbo ogun rẹ̀, ènìyàn púpọ̀ pẹ̀lú rẹ. Ìwọ múra sílẹ̀, sì múra fún ara rẹ, ìwọ àti gbogbo ẹgbẹ́ rẹ tí a gbàjọ fún ọ, kí ìwọ jẹ́ aláàbò fún wọn. Lẹ́yìn ọjọ́ púpọ̀ ni a ó bẹ̀ ọ́ wò, ní ọdún ìkẹrin ìwọ ó wá sí ilẹ̀ tí a gbà padà lọ́wọ́ idà, tí a sì kójọpọ̀ kúrò lọ́dọ̀ ènìyàn púpọ̀ lórí òkè ńlá Ísírẹ́lì tí máa ń di ahoro, ṣùgbọ́n a mú jáde kúrò nínú àwọn orílẹ̀-èdè. Wọn ò sì máa gbé ní àìléwu gbogbo wọn. Ìwọ ò gòkè wá, ìwọ ò sì dé ibi ìjì, ìwọ ò dàbí àwọsánmọ̀ láti bo ilẹ̀, ìwọ àti gbogbo àwọn ogun rẹ àti ọ̀pọ̀lọpọ̀ ènìyàn pẹ̀lú rẹ. Báyìí ni Olúwa Ọlọ́run wí, yóò sì ṣe pé nígbà kan náà ní nǹkan yóò sọ sí ọkàn rẹ, ìwọ ò sì ro èrò ibi kan, ìwọ ò sì wí pé èmi ò gòkè lọ sí ìletò tí kò ní odi, èmi ò tọ̀ àwọn tí ó wà ní ìsinmi lọ, tí wọ́n ń gbé láì bẹ̀rù, tí gbogbo wọn ń gbé láìsí odi, tí wọn kò sì ní agbára irin tàbí ẹnu odi láti lọ kó ìkógun àti láti lọ mú ohun ọdẹ, láti yí ọwọ́ rẹ sí ibi ahoro wọn nì tí a ti tẹ̀dó nísinsìnyí, àti sí ènìyàn tí a kó jọ láti inú àwọn orílẹ̀-èdè wá, àwọn tí ó ti ní ohun ọ̀sìn àti ẹrù tí ń gbé òkè ilẹ̀ náà. Ṣébà àti Dédánì àti àwọn oníṣòwò Táṣíṣì pẹ̀lú gbogbo àwọn ọmọ kìnìún wọn yóò sì wí fún ọ pé ìkógun ni ìwọ wá kó, tàbí wá mú ohun ọdẹ ni o ṣe gba àwọn ẹgbẹ́ wa jọ láti wá ru fàdákà àti wúrà lọ, láti wá ru ohun ọ̀sìn àti ẹrù, láti wá kó ìkógun ńlá bí? Nítorí náà sọtẹ́lẹ̀ ọmọ ènìyàn, sì wí fún Gógù pé báyìí ni Olúwa Ọlọ́run wí, ní ijọ́ náà nígbà tí àwọn ènìyàn mi Ísírẹ́lì bá gbé láìbẹ̀rù, ìwọ kì yóò sí mọ́. Lórúkọ Jésù Kristi, nígbà tí Ọlọ́run yóò mú ìkólọ orílẹ̀-èdè Nàìjíríà padà, nígbà tí Nàìjíríà yóò gba àlàáfíà, gbogbo àwọn ọ̀tá wa lórílẹ̀-èdè yìí wọn kì yóò sí mọ́ lórúkọ Jésù Kristi. Ìwọ ò sì ti ipò rẹ wá láti àríwá, ìwọ àti ọ̀pọ̀ ènìyàn pẹ̀lú rẹ, gbogbo wọn ní ogun ẹṣin, ẹgbẹ́ ńlá àti ọ̀pọ̀lọpọ̀ ogun alágbára. Ìwọ ò sì gòkè wá sí àwọn ènìyàn mi Ísírẹ́lì bí àwọsánmọ̀ láti bo ilẹ̀. Yóò sì ṣe ní ìkẹyìn ọjọ́, èmi ò sì mú ọ dojúkọ ilẹ̀ mi, kí àwọn orílẹ̀-èdè kí ó lè mọ̀ mí, nígbà tí a ó yà mí sí mímọ́ nínú rẹ níwájú wọn, ìwọ Gógù. Orílẹ̀-èdè ni o. Báyìí ni Olúwa Ọlọ́run wí, ìwọ ni ẹni tí mo ti sọ̀rọ̀ rẹ̀ nígbà àtijọ́ láti ọwọ́ àwọn ìránṣẹ́ mi, àwọn wòlíì Ísírẹ́lì, tí wọ́n sọ tẹ́lẹ̀ ní ọjọ́ wọn ní ọdún púpọ̀ pé èmi ò mú ọ wá dojúkọ wọn. Yóò sì ṣe nígbà náà, ní àkókò tí Gógù yóò wá dojúkọ ilẹ̀ Ísírẹ́lì, ni Olúwa Ọlọ́run wí, tí ìrunú mi yóò yọ ní ojú mi, nítorí ní jíjowú mi àti ní iná ìbínú mi ni mo ti sọ̀rọ̀. Nítòótọ́ ní ọjọ́ náà mìmì ńlá kan yóò wá ní ilẹ̀ Ísírẹ́lì. Àwọn ẹja inú òkun
àti àwọn ẹyẹ ojú ọ̀run àti àwọn ẹranko inú igbó àti ohun gbogbo tí ń rákò lórí ilẹ̀ àti gbogbo ènìyàn tí ń bẹ lójú ilẹ̀ yóò sì mì níwájú mi. A ó sì bi òkè ńlá ṣubú àti gbogbo ibi gíga yóò ṣubú, olúkúlùkù ògiri yóò ṣubú lulẹ̀, èmi ó sì pe idà sí i lórí. Ṣé o ti gbọ́? Èmi ó sì pe idà sí i lórí gbogbo òkè mi ni Olúwa Ọlọ́run wí. Idà olúkúlùkù yóò sì dojúkọ arákùnrin rẹ̀, èmi ó sì fi àjàkálẹ̀ àrùn àti ẹ̀jẹ̀ bá a wíjọ́. Èmi ó sì rọ òjò púpọ̀ àti yìnyín ńlá, iná àti imí ọjọ́ sí i lórí àti sórí àwọn ẹgbẹ́ rẹ àti sórí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí ó wà pẹ̀lú rẹ. Èmi ó gbé ara mi lékè, èmi ó sì ya ara mi sí mímọ́, èmi ó sì di mímọ̀ lójú ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè, wọn ó sì mọ̀ pé èmi ni Olúwa. Ṣé o gbọ́? Àsọtẹ́lẹ̀ Ọlọ́run ni, ó di dandan kó ṣẹ. Ibi ò ní ṣẹ mọ́ wa lára. Ibi tí màá ti dúró nìyẹn. Ẹ jẹ́ ká máa lọ. Mo wà ní 39. Ọlọ́run kò ní fi wá sílẹ̀. Ẹ jọ̀wọ́, bàbá màmá, orílẹ̀-èdè tá a wà yìí ọ̀kan ṣoṣo ni wá. Ẹ má jẹ́ kẹ́nìkan pòkọ bànújẹ́ fún wa. Ẹ jẹ́ ká ṣera wa ní òṣùṣù ọwọ̀. Ẹ jẹ́ ká tọ̀ báyìí kówó kí ogun báńdíìtì kọ́lọ́run lè bá wọn bòròró tán kó wá. Ìbàbá kan jáde láti òkè ọya, ó lò ń kó wọn wọlé àwọn èrò ṣáàdì. Ó ní tán bá ti dìbò tán, ó ní wọ́n á padà síbi tán ti ń bọ̀. Can you imagine? Ṣé o ti rí wípé gbogbo wọn mọ tán ń ṣe o, wọ́n mọ tán ń ṣe. Ojú òní ti wá, mo kí gbogbo wa, àdúrà wa ti gbà. God bless you, I love you. Ọ̀sẹ̀ yìí máa pé wa o, ọ̀sẹ̀ ayọ̀ ló máa jẹ́. Gbogbo àwọn ọmọ tó wà lọ́wọ́ báńdíìtì, Ọlọ́run yóò bá wa tú wọn sílẹ̀. Ṣẹlẹ̀ bí ò ní ṣẹlẹ̀ sémi àti ẹ, ọfà ikú ò ní bà wá, ilé wa ò ní dahoro, orílẹ̀-èdè yìí ò ní dahoro. Nígbà tí ìjọba rẹ̀ yóò dé, a ó fìjọba Ọlọ́run ṣeré jẹ, àdèlé ńlá sinmi. Ìránṣẹ́ Ọlọ́run, wòlíì, pásọ̀, evangelist, a nídìí láti máa kọjú ìjà síra wa, a nídìí láti máa àdúrà náà máa ń bá lọ́wọ́ ìránṣẹ́ Ọlọ́run. Àdúrà. Ẹni tó bá ń gbébọn, ìbọn ló máa rí lọ́wọ́ ẹ̀. Ọlọ́pàá, ámì, sójà, ìbọn ló máa rí lọ́wọ́ wọn. Wòlíì, pásọ̀, evangelist, àfáà, àdúrà náà máa ń gbà. Ẹni tó bá mọ ohun tó ń ṣe. Àwọn tó dẹ̀ pera wọn láláwo gan báyìí, àdúrà náà lọ padà gbà o. Definitely àdúrà ló ń gbà tilẹ̀kùn, agbára kọ́. So gbọ́, àdúrà ló ń gbà, agbára kọ́. Ògbà yìí ò ní borí wa. Ẹ jẹ́ kí gbogbo wa, ẹ jẹ́ ká ṣera wa lóṣùṣù ọwọ̀ lórílẹ̀-èdè yìí. Bàbá kan la ní o. Ó ti yé mi pé bàbá kan ni gbogbo wa ní báyìí. God bless you. Bàbá kan everybody ní, a ní bàbá méjì. Tó ní ṣẹ̀ṣẹ̀ bá padà sọ́dọ̀ Ọlọ́run, àfáà padà sọ́dọ̀ Ọlọ́run, aládùúrà wa náà padà sọ́dọ̀ Ọlọ́run. So ti rí pé kò sí jà, ọ̀dọ̀ Ọlọ́run náà ni gbogbo wa padà sí. Ọlọ́run yóò bá wa dá sí, yóò dára fún wa. Kò nídìí láti wá máa búra wa, máa bá wọn kan àwọn bàbá wa kí náà ń wò, wọ́n ń gbàdúrà, kí ni wọ́n á ṣe? Àdúrà ni o. Ọlọ́run á dẹ̀ wòlẹ̀ wa sàn. God bless you. I love you, I love you all. Ọmọ Mósè Orímọládé, one love. Àdúrà ló ń gbà, agbára kọ́ o. Kò tí ẹ̀dẹ̀ wá sálágbára, kò sálágbára. Ọlọ́run nìkan la lágbára. Ire o.